kókó mẹ́rin ni kí n padà ní ṣókí torí ẹ̀yin tẹ́ ń rékọdù. àkọ́kọ́ ń bẹ ní rúkínù. kí ni mo pè é? sẹ́rí rúkínù lérí irun erigun ọ̀run ni. gbogbo alamọ̀ pé tẹ́rígun ká bá dẹnu kọlẹ̀ níbi ilé yẹn ò ní àlàáfíà. bẹ́ẹ̀rígun ká bá dẹnu kọlẹ̀ lérí irun náà rákà tẹ́rígun ti dẹnu kọlẹ̀ ń rákà àwọn òṣèkínní kọ̀lá àlàáfíà. àwọn ń pè kí ní kan ní ṣẹ́rùtù níta ń pè ṣẹ́rùtù òun ni tí ọgbọ́dọ̀ wà ká tó ṣiṣẹ́ ọ̀ranyàn tí a bá rí nǹkan yẹn iṣẹ́ ò ṣe kíni iṣẹ́ ò ṣe àlùwàlá nìṣe bá a bá ṣe àlè ṣe kíni àlè kínú. ṣẹ́wọ́n àwọn tí bá ń jẹ́rú kínú nínú òrùn ni ọ wà àwọn tí bá ń jẹ́ ṣáàtù níta ṣe kó tó kan ìrun ni tí méjèèjì ọba sì yanjú ìrun ò ṣe kíni kọjẹ́rùn ọwọ́ akọ wájìbù àwọn tá à ń pè wájìbù làwọn tó jọ́ràn yàn bí àwọn wájìbù yẹn bá jábọ́ kọ̀bùlí sájídàtù sáhàwù làáfi rọ́pò rẹ̀ níta ń pè sájídàtù sáhàwù òun lè fèrí kanlẹ̀ gbàgbé èèyàn wá lè fèrí kanlẹ̀ yẹn ṣáájú kó tó sálámà èèyàn lè fèrí kanlẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà. àwọn Yorùbá máa ń pè ní kọ̀bùlí àti bàdí gbólóhùn yẹn Yorùbá ló ní ntíṣẹ̀rí àmà ní ká pè ní sájídàtù sáhàwù àbí ká pè ní sùjúdù sáhàwù ìfèrí kanlẹ̀ ti ìgbàgbé. ọwọ́ akọ àwọn mustahabbat àwọn tá a fẹ́ ká ṣe lérí irun eléyìí òun béèyàn bá ṣe yọ gbà ládàá rẹ̀ béèyàn bá ṣe ládàá tí ò ṣe òun ni ò ní gbà. ó lè má ṣe kabuli ó lè má ṣe sájídàtù as-sahwu só ti yẹjú mẹ́rẹ̀ ní mọ́kànlá. ìdá àkọ́kọ́ wa gbìyànjú nínú ọ̀rọ̀ ọ̀run òun ni istiqbalu al-qibla ká kọjú sí qibla. àwọn àlùfáà wa dìbẹ́tì ọ̀rọ̀ qibla ó pèsè rúkínù ara àrùn ni tàbí ká pè ní ṣẹ́rùtù. níta ń pè ní ṣẹ́rùtù ni pé ẹ ti mà dájú pé níta pè ní ṣẹ́rùtù òun ni tí ó ti wà ká tó ṣe kíni ká tó kírun. níta ń pè ní rúkínù ní tó wà lára. àti wàá sọ kọjá ẹni tí ó sàlùwàlá tó bá kírun ìjó nírun ìkọjú sí kíbùlà ẹni bá pè ní ṣẹ́rùtù tó ní májẹ̀mú ni ìtumọ̀ ẹni pé tó bá kírun tí ó kọjú sí kíbùlà òun náà ṣe kíni tába ẹgbẹ́ rúkínù láwa pé a ti sọ kọjá pé níta bá pè ń rúkínù lórí irun tó bá fi lè jábọ́ lórí irun á tún míì sí torí rákà tó ti jábọ́ yẹn ò sí kínní. àwọn rúkínù sì wà tó yẹ pé pìlẹ̀ irun lọ́wọ́ tó bá fi lè jábọ́ pìlẹ̀ irun yẹn gbogbo òun wà cancelled. ẹni tó bá pẹ́ ká kọjú sí kíbùlà náà àwọn àfa wa tó ní rúkínù ni ìtumọ̀ ẹni pẹ́ni tó kírun tí ó kọjú sí kíbùlà kò sí kínní. ẹni bá wá pè ní ṣáàrùtù ìtumọ̀ ẹni pé kò ṣe ń tọ́ yẹ kó ṣe kó tó ṣe kí ni irun tó kí ń kọ́ lọ́bi já spọ́dọ̀ kíbùlà kì í ṣe àwàdà nínú kọjẹ́ ṣáàrùtù àbí kọjẹ́ rúkínù àti ṣáàrùtù àti rúkínù bí méjì ọba dó bó ti yẹ kó dó kò sí ti ń jẹ́ ìrun báyìí pé bí rákà rúkínù bá ti wáyé rákà yẹn á kánṣu ẹni so ti kílẹ̀ náà bí rúkínù bí ká kọjú sí kíbùlà ti wá lágbára tó yìí àwọn èèyàn kan bẹ tó ebe kíbùlà yẹn kí wọ́n kọjú síbẹ̀ ọjàbọ̀ fún wọn lábẹ́ ṣẹ̀ríà. ìtumọ̀ ẹni pé táwọn èèyàn ọba kọjú sí kíbùlà wọ́n nírun àkọ́kọ́ nù wọn al-muharib ẹni tó wà lójú ogun ẹ̀sìn tí ń jà jihad lọ́wọ́ sẹ́ẹ̀mà pé ntọ́lọ́wọ́n bá sọ pẹ̀lẹ́ tí ń ja jihadu ni pé farijalan aw rukbana ẹni tí bá ń ja jihadu lọ́wọ́lọ́wọ́ ó gbọ́dọ̀ máa kírun yóò máa fẹsẹ̀ ẹni lọ ni yóò kì í yóò wà lórí nǹkan àgùn ẹni yóò ṣe kíni yóò kì í ẹni tó wà lójú ogun tó wà lórí nǹkan àgùn àbí ń sáká àti lójú ogun tásìkò òun tó fẹ́ kírun sóhun lẹ́wàá sọ pé ó gbọ́dọ̀ kọjú sí ibi tó bá kọjú sí nígbà tí ń ṣe jihadu lọ́wọ́ tí ń jagun lọ́wọ́ òun kíbùlẹ̀ ìnánu odimeni. ẹlẹ́ẹ̀kejì ẹni tí kíbùlà jábọ́ fún tí ó bá kọjú sí kíbùlà tó nírun al-ajizu ẹni tí ó lágbára láti kọjú sí kíbùlà kí ni mo pè é sẹ́rí gbólóhùn tí mo sọ yẹn ní ìtumọ̀ tó pọ̀ o ẹni tí ò sí kí ni
nínú ẹni tí ó lágbára aláàrẹ̀ wa aláàrẹ̀ wọ́n tẹ́ sórí bẹ́ẹ̀dì wọ́n di apá wọ́n di ẹsẹ̀ wọ́n sókọ́ wọ́n sì ní ojú rẹ̀ là ń ṣe lọ́wọ́ yìí o bá a ti sẹ́ẹ̀tì orí rẹ̀ yìí kò gbọ́dọ̀ yọ da omi ojú rẹ̀ rú o ibi tó wà yẹn bí làákà yìí bá ṣe wà nínú ẹ̀ ó gbọ́dọ̀ kírun irú òun yẹn ibi tí wọ́n dè mọ́ títí ń wọ àárẹ̀ òun náà ibi tó bá kọjú sí náà ni torí pé kò lágbára nínú ẹni tí ò lágbára wà ó di méní nínú ẹni tí ò lágbára lẹ́lẹ́kejì ẹni tó wà nínú ọkọ̀ ojú omi ibi tó kọ bá kọjú sí lòun náà kọjú sí ó lè má láǹfààní kó kọjú sí kíbùlà irú eléyìí òun kíbùlà jábọ́ fóun náà ibi tó bá kọjú tó bá ti kírun ó ṣe kí ni ó nírun ó di méjì ẹni wà nù mọ́tò tí ń travel lọ tó sì fẹ́ kírun lásìkò ẹ̀ tí ó sì láǹfààní kọ́ páàkì kọ́ máa wá kíbùlà káàkiri irú èèyàn bẹ́ẹ̀ kíbùlà jábọ́ fún torí pé kò lágbára láti rí kíbùlà ẹni ó wà nù ọkọ̀ ojú omi ẹni ó wà nù plane tí plane ń fò lọ bó tiẹ̀ lóun fẹ́ wá kíbùlà ó ṣeéṣe kọ́ mọ̀ sí kínní kó mọ̀ mọ́ kíbùlà ó ṣeéṣe kọ́ opportunity máa wà fún láti dìde nàró wá kíbùlà káàkiri gan irú eléyìí náà ó wà nù ẹni tí ó lágbára láti máa kíbùlà gbogbo àwọn tí mo kà yìí tí a bá ń bẹ̀rù pé kásìkò òun mọ̀ bọ́ mọ́ àwọn lọ́wọ́ ẹni wà nù mọ́tò ẹni wà nù ọkọ̀ ojú omi ẹni wà nù plane irú àwọn eléyìí òun kò sí láìfi fún wọn ibi tí wọ́n bá kọjú sí ibẹ̀ náà ni ó máa jẹ́ kíbùlà wọn. وأما كان يصلي نافلا أو وترا وأما كان يصلي نافلا أو وترا وهو يسير راكبا دابة أو غيرها ويستحب له إذا أمكن أن يستقبل بها القبلة عند تكبيرة الإحرام ثم يتجه بها حيث كانت وجهته. نعم eléyìí tó yàtọ̀ èyí tí mo sọ kọjá lẹ́ẹ̀kan ẹni tó wà lójú ogun ẹ̀sìn tógun lé tí ń jagun ibi ọba kọjú sí ní kíbùlà rẹ̀ ẹni tí ó lágbára ara ẹni tí ó lágbára láàárẹ̀ ara ẹni tí ó lágbára lẹ́tọ́ wà nù mọ́tò ara ẹni tí ó lágbára lẹ́tọ́ wà nù ọkọ̀ ojú omi ara ẹni tí ó lágbára láti wá kíbùlà lẹ́tọ́ wà nínú pléènì ṣé wá rí èèyàn wá ń travel lọ ìfẹsẹ̀ rìn lọ ni àbógun dábàá rẹ̀ ogun mọ́tò rẹ̀ àbí rànkúnmí rẹ̀ àbí nǹkan tó fẹ́ fi sí ogun yín wá ń lọ ẹni yẹn wá fẹ́ kí náfìlà sí àpé kò sí lójú ogun ó fẹ́ kí náfìlà àbọ̀ fẹ́ kí wítìrí náfìlà tàbí wítìrí kì í ṣèrun ọ̀ranyàn náfìlà tàbí wítìrí kì í ṣèrun ọ̀ranyàn ìwọ̀n rìn lọ àbọ̀ wà lérí dábàá irú ẹni tó bá fẹ́ kírun eléyìí afẹ́ kó dúró kọ́ wá kíbùlà ìrìn lọ bìkan bó ń kíbùlà wá sí kíbùlà nìtọ̀ yóò wá sí Allahu Akbar takbiratul ihram yóò dúró yóò sí kíbùlà tó bá ti ṣe tán yóò máa bá rìn rẹ̀ lọ báyìí padà yóò máa kírun yòókù bí irun yẹn bá jẹ́ náfìlà àbọ̀ bá jẹ́ wítìrì náà. ويجب على من كان مشاركا بالكعبة أن يستقبل عنها وأما من كان غير مشارك لها فيستقبل جهتها sẹ́rẹ́ni tí bá ń mọ̀ pé kíbláàrí tí ń rí Káàbà báyìí ẹni tí ń rí Káàbà báyìí afẹ́ kó fèsì Káàbà ẹni tí ó wá rí Káàbà yóò wádìí pé bo ni Káàbà wà kó tó di pé yóò kírun wọ́n wá sọ pé ibi báyìí ni Káàbà wà o ìgbà wọn ní ẹsẹ̀ wá dájú kọ́ ọba Káàbà máa kí irun ẹni bá wà níbi tí Káàbà bá wà bí ẹni wà Mákà mọ́sálásí Mákà nǹkankan ìgbà wo afẹ́kọ́ máa wo Káàbà ní. naam. وإن صلى إلى غير القبلة بضيم أو غيره بعد الاجتهاد والتحول جازت صلاته ولا إعادة عليه. eléyìí wà nílé ọlálàáfíà ọfẹ kírun
kọ̀ wá kọjú sí kíbùlà àìkọjú sí kíbùlà rẹ̀ ọ̀nà wo ló gbà wá tó bá já sí pé ó ṣe tán fẹ́ kírun ó wá wá kíbùlà ó gbìyànjú bóyá ojú sánmà dàrú bóyá kọ̀rẹ́ ni sọ fún un àmọ́ ti gbìyànjú pé gbogbo kíbùlà ibi tó wá rò pọ̀ jẹ́ kíbùlà ó ti gbìyànjú ibi tó wá rò pọ̀ jẹ́ kíbùlà ó wá kọjú síbẹ̀ ó wá kírun yẹn tán ó wá kílíà sí pé ibi tó ń kọjú sí yẹn ṣe kíbùlà irú ẹni bẹ́ẹ̀ jazati salatuhu ó nínú tó kí wala i'adata alayhi kò ní dá torí kó ti ṣe kí ni ó ṣe gbìyànjú ibi tó rò ní Káàbà ńgbà tó fẹ́ kírun ibẹ̀ ló ṣe kí ni lọ́kọjú sí náà. wa idha ja'ahu man yadhku bihi wa huwa yusalli فأخبره بجهتها وعليه أن يبادر إلى استقبالها وصلاته صحيحة. èèyàn fẹ́ kírun ó béèrè pé bon kíbùlà ó gbìyànjú wọ́n wá sọ fún pé kíbùlà rèé o lọ́ba gbé dúdú ní bá ń kírun lọ lẹ́nìkan bá dé lọ́ba sọ pé ọlọ́run ọgbàrún yín o ibi tẹ́ ẹ kọjú sí yẹn ṣe kíbùlà o ìtọ́kàn fún èèyàn bẹ́ẹ̀ ibi tó bánu délé kan náà ni ó ti yí padà sí kíbùlà èyí tó kí kọjá àti èyí tó kí ma méjèèjì lálàáfíà naam àti parí ọ̀rọ̀ kíbùlà kí la pè dájọ́ kíbùlà ṣẹ́rìtù ni àbí rókínù àwọn àkápẹ́ ní ṣẹ́rìtù àwọn àkápẹ́ ní naam ẹni tó bá kírun tí ó kọjú sí kíbùlà kí ni ìdájọ́ ọ̀run rẹ̀ kò nírun àwọn wo ni wọ́n yọ̀ǹda fún pé tí ó bá kọjú sí kíbùlà ó nírun àkọ́kọ́ ẹni tó wà lójú ogun ẹ̀sìn tí ń jagun lọ́wọ́lọ́wọ́ ibi tó bá kọjú sí náà ni ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ẹni tí ó lágbára láti kọjú sí kíbùlà bí aláàárẹ̀ bí ẹni tó wà nínú ọkọ̀ ojú omi bí ẹni ó wà nínú pléènì bí ẹni ó wà nínú mọ́tò kò lágbára láti kọjú sí ibi tó bá kọjú sí nàìjíríà máa jẹ́ ìrun tó bá kí ṣe kíni ọlọ́láàfíà ẹni tó wà níbi tí Káàbà wà kí n dájọ́ tiẹ̀ afẹ́kọ́ máa ṣe kíni kó fèsì Káàbà báyìí tí ó bá wá síbi tí Káàbà wà ńkọ́ kò nírun kọ́ o. ẹ ti dọ̀rọ̀ rú Káàbà rí Mákà lọ wà ó gbìyànjú kó fèsì ọ wá sí Mákà ó fẹ́ kírun ọ wá bí tí Káàbà wà ibẹ̀ ló ṣe kí ni tọ́ra afẹ́kẹ́ ń tọ́wà níbi tí Káàbà wà kọ́ máa wo Káàbà ní ìwọ tó sí ibi tí Káàbà wà ọ̀gangan Káàbà náà ló ṣe kí ni lọ́kọ̀ọ́jú sí náà lẹ́yìn náà ẹni tí ìrìn lọ àbógbò nǹkan ó fẹ́ yẹn náfìlà àbọ́fẹ́ kí wítìrí kí la fẹ́ kó ṣe afẹ́ kó ṣe tẹ̀kìbíratul ihram sí Káàbà kọ́ máa wá bá ìrìn ẹ̀ lọ kọ́ máa wá kírun tó ṣe kí ni tọ́sẹ̀kù náà ẹni tó wá Káàbà tó gbìyànjú tó wá discover pé ibi ni Káàbà wà ó wá kọjú sí lẹ́yìn ìgbìyànjú tó ṣe wàhálà tán ó wá kírun ìrun pé ó wá discover pé bẹ́ẹ̀ yìí ṣe kíbùlà kí n dájọ́ ọ̀run rẹ̀ inú ẹ̀ ṣe kí ni ọ̀dà tí ó bá wá gbìyànjú tó kàn mú bìkan fún rẹ̀ ńkọ́ fasolatuhu batila inú rẹ̀ bàjẹ́ ọkàn wò pé ibi náà lọ́yọ̀ kọjá sí kọjú sí inú ẹ̀ ṣe kí ni inú ẹ̀ bàjẹ́ náà èèyàn kírun lọ́wọ́ ó ti gbìyànjú tó ti gbà pé bí ní Káàbà yín wá ń kírun yẹn lọ́wọ́lọ́wọ́ ẹnìkan wá dé lọ́wọ́ ní inú tẹ́ ń kírun kíbùlà fẹ́ kọjú sí yẹn o kíbùlà rè kí ni ó ṣe yọ padà sí kíbùlà inú tó kí sáájú yóò tún kí àbí òní tún kí èyí tó kí síbi àti tó kí sọ méjì ṣe kí ni ta ní ìbéèrè ń pa kíbùlà kí n tó bọ́ sípò mi naam. Aleykum salaam. Irú àwọn náà bọ́ sínú ẹni tí ń jagun lọ́wọ́ torí pé wọ́n ń jà nítorí ọmọlúwàbí àtẹ̀sìn wọn àti ìlú wọn
kò sí láì ìyẹn wáyà bá jà nítorí nǹkan márùn-ún ó bọ́ sínú jihad mamata duna malihi fahuwa shahid mamata du ẹni bá jà nítorí ẹ̀mí ara rẹ̀ jihadu ni ẹni bá jà nítorí dúkìá rẹ̀ jihadu ni ẹni jà nítorí ọmọlúwàbí rẹ̀ jihadu ni ẹni jà nítorí làákàyè rẹ̀ jihadu ni ẹni jà nítorí ẹ̀sìn rẹ̀ jihadu ni ara ọmọlúwàbí ni lúwa tí ń dáàbò bò lu ara ọmọlúwàbí ni naam tálọ́tún ní béèrè nípa kíbla naam. Kíbùlà gangan kíbùlà tó bá kọjú báyìí tó yẹ kíbùlà bá ní ọlá làáfíà èyí bá kọjú báyìí náà kíbùlà wọn kò sí wàhálà kankan tí a fẹ́ ṣe mọ́. ṣe rí àwọn tó kọjú báyìí mistake ni wọ́n fi mú kíbùlà later wọ́n padà discover pé kíbùlà ò sí ibi táwọn wà ló jẹ́ wọn máa bend ṣe rí tí wọ́n bá bend bẹ́ẹ̀ wọn ò nírun mọ́sálásí kẹ́ẹ̀fì jọ́ọ̀jì kíbùlà lẹ́ẹ̀fì wá kíbùlà wà bo ni kíbla ni ọ̀rọ̀ bá da ojú mọ́sálásí kọ̀bì kan tí bí ọba jẹ́ kíbla ibi tó bá jẹ́ kíbla lẹ́sẹ̀ kí ni ògiri mọ́sálásí ẹlẹ́kírun ta ẹlẹ́kírun bí tó bá mọ́ kíbla yẹn tí ọba yẹn ju ẹ̀ nírun náà. ẹ dákun ẹni tó kírun sí ọ̀la lọ́wọ́lá ǹjẹ́ ó nírun ọ̀rọ̀ àlàkà wa ń sọ ń sìn ọ̀rọ̀ kíbla ìbéèrè tẹ́ bá béèrè kọjá kíbla tí ó bá jẹ́ kíbla ìmọ̀ ìlè béèrè náà. ẹ bá di lálọ́wọ́lá ẹ sì ká mọ̀nà mọ́tò ẹgbẹ́ irun tó ẹ máa kírun lọ kò sí láì ọ̀rọ̀ kíbla là ń sọ ọ̀rọ̀ kíbla là ń sọ sọ̀rọ̀ nínú mọ́tò ọ̀rọ̀ kíbla là ń sọ náà. gbogbo jama ni ọkọjú àti imam tí imam bá kọjú táwọn imam nìkan ló nínú àwọn yòókù nírun ẹ jẹ́ abọ́ síbò mi pé tí a dálẹ̀ yí ọ̀pẹ́ báyìí o à níbi bí ṣe nǹkan mi naam pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì alqiyam kí ni mo pe pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì kí mo pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì ní tá a kọ́ tán nísìnyí kíbla abẹ́ẹ̀kọ́ àwa fẹ́ kọ́ kánẹ̀rú kírun ní tá à ń pè ní kìyàmù ni alkìyàmù lè sàlá kánẹ̀rú tá a bá fẹ́ kírun sẹ́rí kìyàmù yẹn náà ẹni tí ó bá kírun gbọdọ̀ nàró ó gbọdọ̀ sí kíni kánẹ̀rú kírun yẹn rú kírun ni mo fẹ́ bí yín béèrè ẹni tí ó bá nàró kírun kí n dájọ́ rẹ̀ sẹ́mà pé rúkínù la pé kí rúkínù tó bá bàjẹ́ bí irun kínú ń ṣe ẹni tí ọ̀wá náà rúkínù ńkọ́ kò nírun tọ́ àbá ọlọ́run àkọ́ ọmọ tó máa nàró lọ́ọ́ nàró mẹ́gun orí ọ ẹ farabalẹ̀ nàró dúó ìnàró báyìí kò fẹ́ kírun bó ti gbọ́dọ̀ dúó kọ́kọ́ nù ó kírun tó bá dúó báyìí kò nírun à ń padà bọ̀ tẹ́rí tí n bá ti mú tọ́pìkì ẹ farabalẹ̀ tí n bá ti mú tọ́pìkì kan tí n bá parí tọ́pìkì yẹn yín máa fààyè béèrè lẹ̀ ẹ má jẹ́ béèrè ọmọ dì mí lọ́wọ́ tí fi parí tọ́pìkì yẹn alikiyam ìnàró kírun kéèyàn nàró báyìí ara rúkínù ni kí ni mo pè é ẹni tí ó bá nàró lọ lè jókòó ẹni tí ó bá nàró kírun kò nírun náà. ويجب عليه أن يصلي قائما وهو ركن إلا على. àwọn èèyàn kan rèé tí wọn ò ní nàró kírun àìnàró kírun tí wọn àwọn nírun àwọn wo la wá fẹ́ kà àkọ́kọ́. المصلي صلاة الخوف والقتال الشديد. ẹni tí ń wà ní jihadu tí ń ja jihadu lọ́wọ́lọ́wọ́ tá a máa yà wálẹ̀ kan pé farijalan aw rukibana ọ wà lórí nǹkan ogun ni àbí fẹsẹ̀ rìn lójú ogun ni bírú ẹni bí ọba nàró kírun ó ṣe kíni onírun ó di méní. ẹlẹ́ẹ̀kejì irú ẹni bẹ́ẹ̀ tó bá wà lórí nǹkan ogun ẹ̀ yóò kírun tó bá wà lórí nàró tí ń rìn kí yóò ṣe kíni yóò kírun bóun ọba nàró sámú bá a ti ní kéèyàn nàró òun tó bá kírun tiẹ̀ torí pọ́ wà ní ojú ogun ẹ̀sìn fasolatuhu sahiha irun ẹ̀ ní
àlàáfíà. ẹni ẹlẹ́ẹ̀kejì al-ajizu anil qiyam, aláàárẹ̀ tí ò lè nàró, aláàárẹ̀ tí ò lè ṣe kíni, tí ò lè nàró. kọ̀ǹdíṣàn yìí kọ̀ǹdíṣàn tó bá wà náà ni ó ṣe kíni, ni ó kírun. ìnàró fóun èsè rúkínù, rúkínù eléyìí ò jábọ́ fáláàárẹ̀ tí ò lè nàró. ó di méjì, fàyùsọ́lì, irú ẹni bẹ́ẹ̀ fàyùsọ́lì jalisan inistata'a, ó wà lórí bẹ́ẹ̀dì tó bá fẹ́ kírun, wá fẹ́ kó dìde jòkó, tó bá lágbára láti dìde láti jòkó. tí ó bá wá lè jòkó, fa ala junbi, kó síbi tó sùn síhun náà kó ṣe kíni, kó máa kírun ẹ̀ lọ. tí ó náà ṣe sùúrù mo fẹ́ kẹ́ gbọ́ mi yé. irun tí mo ń bá bọ̀ látẹ̀kan, irun ọ̀ranyàn ní ń sọ. bí ẹ bá fẹ́ kírun ọ̀ranyàn ní fún rúkìnù ní fún kọ́nàró. ẹni tí ò ní nàró, ẹni wà lójú ogun odi méní. ẹni tí ò ní nàró, aláàárẹ̀ tí ò lágbára láti nàró. àmọ́ ìnàró tiẹ̀ afẹ́kó jòkó. tí ó bá wá lè jòkó, ibi tó bá dùbúlẹ̀ tí kò ti máa ṣe kíni, kọ́ máa kí. ọ̀ranyàn irun kí mo pé tọ̀. ṣé ẹ wá rí nẹ́fílà, ẹ gbọ́ mi yé. èèyàn fẹ́ yẹn nẹ́fílà, kì í sọ̀rọ̀ yẹn fún ní kọ́nà ló yẹn nẹ́fílà. ṣé ẹ mọ̀ tó ma nẹ́fílà tó sọ̀rọ̀ yẹn. ẹni bá fẹ́ yẹn nẹ́fílà, falahu an yusalli raqiban aw qa'idan in sha'a. irú eléyìí ó lè wà lórí nǹkan gùn rẹ̀ kó máa yẹn nẹ́fílà. èèyàn wà lójú ogun yàtọ̀ sẹ́ni tí ń gùn nǹkan tí ń ṣe bá jẹ́ káàkiri o. lápẹjù ẹ̀sìn gbogbo mọ́tò nísìn ńlá gègé yìí sí lójú ogun, ìsí lójú kankan. tí n bá fẹ́ ká yìí là yín páàkì, yín wàá dúró, yín wàá nàró, yín wàá ṣe kíni, yín wàá kírun. torí pa yìí là yẹn kí lòun. amọ́mọ̀ká ó pé ó yẹ kí n ṣe náfìlà kan, mo sì wà nínú mọ́tò náà. náfìlà ni kì í sọ̀rọ̀ àyàn, ó ti rọrùn láti kí bẹ́ẹ̀ fún mi, torí pé náfìlà mo fẹ́ kí kì í ṣe tó ti yé yín. aw qa'idan in sha'a, tó bá wùyàn gẹ̀ yẹn lè jòkúlẹ̀. náfìlà mo fẹ́ kí kì í sọ̀rọ̀ yẹn jẹ́ njòkó kínkì tí ò ní nàró, torí pé nìyẹn sì rún ọ̀ranyàn. irú ẹni bẹ́ẹ̀ tó wà lórí tó gùn yẹn, tó fẹ́ kí náfìlà, kì í sọ̀rọ̀ yẹn ní wí o, tó fẹ́ kí náfìlà, àbọ̀ fẹ́ jòkó, ó fẹ́ kí náfìlà, ó wà lórí nǹkan àgò bíi mọ́tò, bíi ẹṣin, bíi nǹkan kan, ó fẹ́ kí náfìlà, àbọ̀ wà lórí ìjòkó gẹ́gẹ́ nulẹ̀ ara rẹ̀, ó wà nulẹ̀ ìjòkó pé àjẹ́ ń kí náfìlà, ó lè kí lérí ìjòkó. irú ẹni bí ó bá wá kírun, yarkau wa yasjudu ima'an bi rasihi, tó bá fẹ́ fẹ́rí kanlẹ̀ tí ó rùkú, yóò máa ṣe rí báyìí, Allahu akbar, yóò máa ṣe ìmá, yóò máa tẹ̀, Allahu akbar, yóò tàn lọlẹ̀ díẹ̀ báyìí. títẹ̀ ti rùkú yóò kéré sí títẹ̀ ti ìfẹ́rí kanlẹ̀. níbi irun wo la ń sọ? irun náfìlà ni o. wa yaj'alu sujudahu akhfada min ruku'ihi, sùjúdù rẹ̀, ìfẹ́rí kanlẹ̀ rẹ̀ yóò jẹ́ ọ lọ lẹ̀ ju rùkú rẹ̀ lọ. níbi irun kí mo pé irun náfìlà. ولا يجوز للمصلي جالسا أن يضع شيئا على الأرض مرفوعا يسجد عليه. nínú mistake táwọn èèyàn máa ṣe ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn ìyá wa nílùú òkè dáadáa, léèrè ìlú òkè dáadáa, tí wọ́n bá fẹ́ kírun, àwọn ìyá tó ti darúgbó tí wọ́n fẹ́ yan náfìlà, wọ́n máa ń lò nílọrin nílùú òkè dáadáa, tí wọ́n bá fẹ́ yan náfìlà báwọn mistake ni wọ́n ó mú kíní kan wọ́n gbé síwájú tí ó ga díẹ̀ báyìí, tí wọ́n wà rúkọ ẹ̀ tí wọ́n bá fẹ́ kan lẹ̀ wọ́n máa fẹ́ kan kíní yẹn kódà bẹ́ẹ̀ tó bá fẹ́ rùkú yóò lọlẹ̀ díẹ̀, tó bá fẹ́ kan lẹ̀ ìlọlẹ̀ yóò ju ti rùkú lọ, kọ̀ wá yẹ kó gbé nǹkan síwájú tí ó máa fẹ́ kan kíní yẹn, eléyìí ò ní àlàáfíà. وإنما يجعل سجوده أخفض من ركوعه كما ذكرنا إذا كان لا يستطيع أن يباشر الأرض بجبهته. tọ́bajá ti tọ́ka fẹ́ yẹn náfìlà kò sí láǹfààní kóun lè fẹ́rí kanlẹ̀ dàrẹ́kìtì, kọ́mọ wulẹ̀ gbé nǹkan síwájú tí ó bá ti lè fẹ́rí kanlẹ̀ kó rùkú, kí rùkú rẹ̀ ó kéré sí lílọ rẹ̀ níbi kírùkù rẹ̀ kó kéré sí lílọ́ọ̀lẹ̀ níbi ìfẹ́ríkanlẹ̀ rẹ̀, ìfẹ́ríkanlẹ̀ rẹ̀ ó lọ́ọ̀lẹ̀ ju rùkù lọ. Naam. As-salatu bis-sakinati wat-tahira. àwa fẹ́ kírun nínú ọkọ̀ ojú omi, àbá fẹ́ kírun nínú plane. wa tajuzu salatu al-fariida bis-sakinati wa kadhalika at-tahira. ìran ọ̀ranyàn àákì
nínú ọkọ̀ ojú omi sàn kí mo tún ti kó nbí náfìlà mo tún ti bọ́ sínú ọ̀ranyàn fẹ́ni tó wà nínú ọkọ̀ ojú omi àbọ̀ wà nínú plane yóò kírun ọ̀ranyàn rẹ̀ nínú ọkọ̀ ojú omi yóò sì kírun ọ̀ranyàn rẹ̀ nínú plane ẹni tó fẹ́ kírun ọ̀ranyàn nínú plane àbí nínú ọkọ̀ ojú omi lahu an yusalliya fihima qa'idan in khashiya ala nafsihi as-suquta irú ẹni bẹ́ẹ̀ tọ́ba jásí pẹ́rù ń bà pé tí n bá ní mo nàró nínú plane mo lè ṣubú tí n bá ní mo nàró nínú ọkọ̀ ojú omi mo lè ṣubú ó sì fẹ́ kírun tá a pè nírun ọ̀ranyàn wọ́n yọ̀ǹda fúnra ẹni bẹ́ẹ̀ kó jòkó kọ́ranyàn tọ́ba wà nínú plane àbí nínú ọkọ̀ ojú omi tí sì ń bẹ̀rù pé tó ń bá nàró òun lè ṣe kí ni òun lè ṣubú irú ẹni bẹ́ẹ̀ kó jòkó kó kírun ẹ̀ níbi tọ́ba wà. ويجوز أن يعتمد في قيامه على عمود أو عصا لكبر سنه أو ضعف بدنه. ẹni tó fẹ́ kírun tí ń wo pé tó ń bá ní kóun nàró láti kírun ó ṣeéṣe kóun ṣubú bóyá nu pléènì bóyá nu mọ́tò kódà kó jẹ́ mọ́sálásí náà tí èsè nu pléènì tí èsè nu mọ́tò irú ẹni bẹ́ẹ̀ ó rọrùn fún tó bá ti jágbàlagbà tó ṣe bá ti nàró fún ọ òsè kínní kò rọrùn ó lè fẹ̀yìn ti òpó àbí kó fẹ̀yìn ti ògiri tí ò ní jẹ́ kó ṣubú torí kó fẹ́ nàró kírun ọ̀ranyàn bóyá gbàdé bóyá kọ̀sálàfíà ó sì fẹ́ nàró kírun irú ẹni bẹ́ẹ̀ fẹ̀yìn ti òpó àbí kó fẹ̀yìn ti ibìkan bẹ́ẹ̀ náà lẹ́nu tó wà ní pléènì tó bá fẹ́ nàró tẹ́rù ń bà pé tí ń bá nàró mo lè ṣubú àbí ní ọkọ̀ ojú omi tẹ́rù ń bà pé tí ń bá nàró mo lè ṣubú ó lè fẹ̀yìn ti ibìkan ní ọkọ̀ àbí kó fẹ̀yìn ti ibìkan ní pléènì kó fi kírun rẹ̀ tí ó bá wá rọrùn kó jòkó kó ṣe kíni kó kírun ìyẹn lẹsẹ máa ń rí láwọn mọ́sálásí kan tí wọ́n ti kó àga kalẹ̀ táwọn èèyàn ó jòkó lórí àga yẹn àwọn àgbàlagbà kò sí láì fi kí wọ́n jòkó kírun. naam. الجمع بين القيام والقعود. naam. ويجوز أن يصلي. naam. mo sọ fún yín lẹ́ẹ̀kan kọjá mo ní ìrun ọ̀ranyàn la fẹ́ kí òun ní ká nàró kì í jọ̀ranyàn tá a bá fẹ́ kí náfìlà èèyàn lè jòkó kírun àbí ìsọ̀lẹ̀ kan ó ti wá rọrùn fún yàn náà tó fẹ́ ṣe kìyàmù lẹ́yìn ìrun kí n mọ̀ pé kó mísì jòkó mọ́nà ró ń bẹ̀ ó fẹ́ ṣe kìyàmù lẹ́yìn ìyẹn náfìlà tòru tahajjud ó ti rọrùn fún ọ́nú lé rẹ ó fẹ́ ṣe kìyàmù lẹ́yìn kó mísì jòkó mọ́ ọ̀nà rónúrún kan ó sì jòkó mẹ́ náà sẹ́rẹ̀ ń dáadọ́ bẹ́sẹ̀ kí á mú lé lèyí kò ní rí sin kankan o kìí ṣe pọ́ rẹ̀ kò dàgbà kò sin kankan àmọ́ torí pé nábìlà lọ́fẹ́ kí nábìlà àwọn tó wá ní o tún jẹ́ kí á mú lé lè kìí ṣe pọ́ dàgbà kìí ṣe pọ́ rẹ̀ kò ní uziru kankan kò ní rí sin kankan ọkàn ò pé jẹ́ ń lo súnà yìí lónìí súnà kan nìyó náà jẹ́ ń lo súnà yìí lónìí ọ̀rọ̀ ọmọdàgbà kọ́ ọ̀rọ̀ pọ̀sálàfíà kọ́ kò sí zírù kankan ọ wá fẹ́ kírun láàrin tẹ́tẹ́lẹ̀ lẹ́yìn irun náà tẹ́lẹ̀ kì í ṣe pọ́nra yẹn ní kéèyàn náà ró láàrin kọjọ́ náà yẹn náà ọ wá fẹ́ kíkì yàgò lẹ́yìn ó ti rọrùn fún un náà kó lo súnà pé mo fẹ́ jòkó mo fẹ́ nàró bí irun kan náà. وأن يجمع بينهما فيصلي ويقرأ جالسا وقبيل ركوعه وقبيل ركوعه يقوم فيقرأ ما بقي عليه من الآيات قائما ثم يركع ويسجد ثم يسمع مثل ذلك في الركعة الثانية. èèyàn tó fẹ́ pa méjèèjì pọ̀ bí kìyàmù lẹ́yìn yóò nàró báyìí yóò gbẹ̀rún dúró yóò máa kan sóra lọ tọ́ba wá fi sà sẹ́mi pé kìyàmù lẹ́yìn níta máa ka ń bẹ̀ máa gùn tọ́ba yìí sà yóò wá jókòó yóò sì máa kàntí ń kà lọ nkírun náà ni o yóò wá jókòó yóò máa kàntí ń kà lọ tọ́ba wá súnmọ́gbà tí ó rùkú yóò wá padà sórí ìnàró yẹn yóò wá ka bí ááyà mélòó kan sí yóò wá rùkú yóò wá dìde yóò wá fèrè kalẹ̀ yóò tún wá padà kọ̀ntínú rákà ẹlẹ́ẹ̀kejì yóò tún ka kéwú lọ títí yóò tún jókòó padà tí máa tún tó gbàdé tó rùkú yóò tún nàró yóò tún ka díẹ̀ nínú ááyà sí yóò ẹsẹ̀ wá rùkú yóò wà lọ́lẹ̀ sálámà inú ilé àlàáfíà náfìlà rẹ̀ kúnná tọ́ tábà wá fẹ́ máa jókòó bá wọn bí tá a ti ń kíkì yàmù lẹ́yìn torí pé àwọn ááyà tá a fẹ́ kagùn ó sì tún jẹ́ náfìlà rísìn nìyẹn kì í sì ràn ọ̀ràn yẹn
afẹ́ máa jòkó ń bẹ̀ láàrin báwọn pé aka ayà díẹ̀ á jòkó àwọn aka yòókù lọ rẹpẹtẹ tàbá fẹ́ rúkọ àtún náà ló padà àtún wá rúkú àtún káyà díẹ̀ wá rúkú irú jòkó wo ni ó jòkó yóò jòkó ìjòkó tá ń pè ní tẹ̀rẹ̀bẹ́ẹ̀ ìjòkó kí mo pè é ìjòkó òun lẹ jòkó òun bẹ́ẹ̀ ni yìí ti jòkó ni ó jòkó àfáàdọ̀ jòkó tẹ̀rẹ̀bẹ́ẹ̀ yóò jòkó murabba'an lọ jòkó tí ó jòkó kún wọn rí jòkó síbi tí wọ́n ti rí ọ iná làbá yìí náà ti jò ìjòkó náà lè jòkó òun ìjòkó náà nìyẹn wò báfà yìí ti jòkó ẹ má kàwọ́ síbi ẹsẹ̀ bí ó ti jòkó ni báfà alásọdún ti jòkó ni ó ti jòkó ìjòkó tí yẹn máa jòkó tí máa ń ṣe kìyàmù lé lùnà sẹ́tìrì ìjòkó là ń pè ní tẹ̀rì bẹ́ẹ̀ kí ni mo pè é ó ti jòkó nù sẹ́ẹ̀tìrì ẹ wá wò abẹ́ ẹ̀káwọ́ sí ní nam ẹ̀káwọ́ yẹ sínú díẹ̀ má jẹjọ síta ẹ̀ká sí ìdíkan yín kí ni Yorùbá ń pè jòkó yìí ẹ̀yin tẹ́ gbọ́ Yorùbá kí ni Yorùbá ń pè jòkó yìí ó jòkó náà nílẹ̀ Yorùbá ẹ wo àbá yìí wá jòkó tẹ́lẹ̀ tẹ́bù yìí káwọn obìnrin orí ọlókè ẹ̀yin wúwo káwọn obìnrin lè rí lókè ẹsẹ̀ ọ̀tún ni ó wà lókè tòsì ni ó wà nísàlẹ̀ ọ̀tún ni ó wà tòsì ni ó wà nísàlẹ̀ káwọ́ sórí itan báyìí ìjòkó tí yẹn máa jòkó tí yẹn bá ń ṣe kìyàmù lẹ́nu ni yóò ti ka kéwú lókè yóò wá jòkó báyìí yóò máa ka tí ń kà lọ tọ́ba padà wá yá yóò wá padà sórí òkè padà yóò ka díẹ̀ àyà díẹ̀ sí yóò ṣe wá lọ rùkú yóò wá lọ lè fèrè kan lẹ̀ yóò tún wá padà yóò tún ka díẹ̀ lókè ó ti kílíà ọlọ́jọ̀kó sẹ́yìn obìnrin ti rí lókè alhamdulillah. وإذا صلى قاعدا جلس متربعا أو ألج جنبه أخرى. ìjókòó tó dáa jù tó yẹ kó jókòó òun ni mutarabbi'an ìjókòó tó lórígun mẹ́rin bá ti jókòó yẹn tí ó bá wá rọ̀ lọ́rùn Ọlọ́run ọ̀fẹ́ lómi lálàáfíà kó jókòó tó bá rọ̀ lọ́rùn bí èyí wọn bá rọrùn ìjókòó bá rọrùn kó sí kí ni kó jókòó yìí tó bá rọ̀ lọ́rùn sókèlè à naam. الصلاة في النعال. afẹ́ kírun afẹ́ fi bàtà kírun ìfi bàtà kírun sunna ni kò sáburú mbẹ anabi kírun pẹ̀lú bàtà ó ṣe tàwáfù lé Ọlọ́run ọba ó kírun pẹ̀lú ó ṣe tàwáfù pẹ̀lú bàtà tàwáfù sì ní ìdájọ́ ọ̀run lòun náà lọ́gbà nínú Islam náà. ويجوز له أن يقف حافيا كما يجوز له أن يصلي منتعدا. tọ́fẹ́ kírun kọfẹsẹ̀ rẹ̀ méjèèjì lélẹ̀ kírun kó má wọ bàtà ó sì tọ́ fún kọfẹ́ kírun kó wọ bàtà kírun èyàn máa wọ bàtà kírun èyàn á sì máa fẹsẹ̀ méjèèjì lélẹ̀ kí irun náà. فالأفضل أن يصلي تارة هكذا وتارة هكذا. èyí tó dáa jù kó o kí àwọn àrùn kan kó o fẹsẹ̀ lélẹ̀ kírun kó o sì kí àwọn míì gan kó o lo bàtà kí. حسبما تيسير له. تيسر له bọ́ba ti rọ̀ Ọlọ́run ní kò ti kí. ولا يتكلف لبسهما للصلاة ولا خلعهما. kọ̀tọ́ kí ẹ̀ máa pé sámú o òun sá máa kírun pẹ̀lú bàtà náà ni o kọ̀dá báyìí kọ́ pé wọ́n ti ní bàtà dáa gbogbo àti wọ́n bá ti kírun wọ́n máa wọ bàtà náà ni bẹ́ẹ̀ sì ni kọ̀tọ́kọ̀tọ́ pé rárá o òun ò ní wọ bàtà kírun tó ń ekú èèyàn máa fi bàtà kírun láwọn àyè tó bá tọ́kọ́ ti fi èyí ó sì máa bọ́ bàtà ilẹ̀ tó bá tẹ̀ kọ́ bọ́ bàtà ilẹ̀ náà. condition tó o bá bára rẹ ló ti kírun pẹ̀lú ibi tó o ti fẹ́ kírun èèyàn ń lọ ọ fẹ́ kírun nínú ilẹ̀ tó jẹ́ bútú bàtà tó wọ́ jọ bàtà tó o lè fi kírun pẹ̀lú bàtà èèyàn wá wà níbi ilẹ̀ tó nítumọ̀ tẹ́nìkan kan ọwọ́ bàtà wọ́ bẹ̀ ọ bọ́ bàtà ilẹ̀ kírun bẹ̀ ni
ọ wá ní pé sámọ gbọ́dọ̀ wọ bàtà tọ́lá àwọn kan bẹ tí wọ́n sọ di pé torí kọ́ jẹ́ pé yẹn lè fi bàtà kírun yẹn wọn ò fẹ́ wo condition bíi tí wọ́n ti fẹ́ kírun ìwọ́n rí kí wọ́n fi bàtà kírun kábà rí ọba tí ń fẹ́ wọ kábà wọ́n fún ọ lẹ́lọ́nù tó kó tí ẹ bá ti pẹ́ ni tí wọ́n bá yọ̀ǹda fún tó pé ẹsẹ̀ náà bàtàbàtà náà lẹ́sẹ̀ àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó ti pẹ́sẹ̀ rẹ̀ ní bàtàbàtà náà ní èyí ò ti ní condition àmọ́ ò ní condition kankan ọ̀ wá ní sọ ni pé sámú àfi kò fi bàtà kírun àfi sámú àfi kọ́ sámú àfẹsẹ̀ nìkan èyí ò wo condition tó bá bá rẹ̀ pẹ̀lú àti fi bàtà kírun ní ó fi bàtà kírun so ti clear àwọn mọ́sálásí wà tí wọ́n kọ́ dáadáa tó ebi kí n wọ bàtà wọ́bẹ̀ náà wọ́n pe kọ́ bá mú kí n fi bàtà kírun bí. àwọn bíi mú yín sí wa tó yẹ pé tọ́wọ́ bá wọ bàtà gan ìwọ gan rí i pé ilẹ̀ yóò yẹ ká kírun pẹ̀lú àìwọ bàtà náà. ẹ bá wà ní tó fi bàtà kírun kò gbọdọ̀ bá yín ní òjijì ara sunna nẹ́bí ní ká fi bàtà kírun náà. وإذا نزعهما فلا يضعهما عن يمينه وإنما عن يساره إذا لم يكن عن يساره أحد يصلي وإلا وضعهما بين رجليه لذلك صح الأمر عن النبي صلى الله عليه وسلم. ẹ wá fẹ́ kírun ẹ fẹ́ bọ́ bàtà lẹ̀ láti kírun níbi ààyè tí wọ́n yìí níbi wọ́n ń tọ́jú bàtà sí lápẹ̀júwe irun ro yìí dì tá a bá jáde lọ kí kò sí ààyè tí wọ́n pìpì àkàlẹ̀ tẹ́ kálukú tọ́jú bàtà rẹ̀ sí. ibòmíì náà bẹ tá a bá travel tá a kàn ní ẹjẹ́ àdúró ká mú ọ̀ràn yẹn wá a dẹ̀ rí i pé àti tẹ́ ìtẹ́ àbí ẹni tá a fi kírun a rí i pé ní tí ó dájú ní ká bọ́ bàtà láti kí irun ibo là á kó bàtà sí bàtà tá a bọ̀ ń ibo là á kó sí sórí bàtà tó bọ̀ ń ọ̀ gbọ́dọ̀ kó sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bàtà rẹ tó fi kírun kó sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì là á kó bàtà sí tí ó bá sẹ́ni tó dúró ń bẹ̀ tóun náà fẹ́ kírun bẹ́ẹ̀ yẹn bá dúró ń bẹ̀ tó bá fẹ́ kírun ó tún gbọ́dọ̀ kó sí ẹ̀gbẹ́ òsì àárín ẹsẹ̀ rẹ méjèèjì ó dúró báyìí ní sẹ́yìn pé àálàsẹ̀ kírun ni àárín ẹsẹ̀ rẹ méjèèjì òun ni bàtà rẹ wà èyí tó dáa jù ní kó wà lẹ́gbẹ̀ẹ́ òsì ibi tí ó gbọ́dọ̀ dúró ní ẹ̀gbẹ́ ọ̀tún tọ́yì èèyàn wá ti tò sẹ́gbẹ̀ẹ́ rẹ òsì ọ láǹfààní kó kó bàtà sí ibẹ̀ ọ wàá kó bayna rijlayhi sáàrin ẹsẹ̀ rẹ méjèèjì èyí òun lọ́lẹ́rìí tó kúnná lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sókílẹ̀ wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima. mo ń lọ sí wo a ní nǹkan sí àwọn afáwa Dr. Al-Asra wọ́n sì máa lọ sí ilé ọkọ wọ́n sì ké sí mi jò ní wọ́n sì kàn jò ní wọ́n ké sí mi ọba mi ọ̀yọ́ dá kí n lè lọ mo wá fẹ́ tètè bíra kí n máa lọ sí o torí kí n lè dá wọn lọ bíbí ilé pẹ̀lú ògo Ọlọ́run ibi tá a bá kéwú dé níbo là á kó bàtà sí lérí irun àti yẹjú ọ̀rọ̀ rúkínà abẹ́ẹ̀kọ́ àti shartu àti wájibù àti sunna abẹ́ẹ̀kọ́ àwa yẹjú ọ̀rọ̀ istikbar kakọjú sí kíbùlà ó di mélòó àwa yẹjú ọ̀rọ̀ qiyam ó di mélòó inshallah ibẹ̀ láti gbé kéwú níjọ́ mẹ́jọ tá ní béèrè nípa qiyam bàbá wa naam mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé àwọn ibi tá a ti fẹ́ kírun tí ò níbi tí wọ́n ń tọ́jú bàtà sí wọ́n dàbí pé mo yan lẹ́ẹ̀kan. naam. a fẹ́ kí yídì lápẹ̀júwe a bá ń travel a fẹ́ kírun tí a bá láyè tá a fi bí àfúnbàtà ibẹ̀ láàpò gbogbo kọ̀ wá sáyè lápẹ̀júwe èèyàn bá rẹ̀ níbi tó ti lọ kí tí ò sáyè kankan bàtà rẹ̀ má kó sí kíbùlà sì má kó sẹ́gbẹ̀ẹ́ òsì àárín ẹsẹ̀ rẹ̀ méjì ló sì kíni lọ́kọ̀ bàtà sí òun ni súnà tó ní àlàáfíà tọ́lẹ̀ lọ́nà Nabi sallallahu alaihi wasallam. kò sí láìfi tó bá jẹ́ bàtà tó má tí ò ní dọ̀tí ẹni tẹ́ fẹ́ fi kírun torí ìdọ̀tí ò gbọ́dọ̀ báyè tá a ti kírun ẹ̀gbin ò sì gbọ́dọ̀ síbẹ̀.
kò yé mi bẹ́ẹ̀ yẹn ò yé mi. lórí ọ̀rọ̀ yìí àwọn tí ara wọn ò gbá tí wọn ní àǹfààní láti ìrọ̀rùn láti fi kí wọn tí wọ́n wá dò tí wọ́n tí wọn ní àtúwọ̀n nígbà àgbọ́yé wọ́n ti lè kí dáadáa lẹ́yìn ṣàlàyé kí ni àtúnṣe sí. yóò lọ lè kẹ́kọ̀ọ́ bí ó ti kí tí ó fi pé. sẹ́mi pé Islam kì í ṣe ẹ̀sìn tí kálukú ọkàn máa ṣe bó ti rí èèyàn kẹ́kọ̀ọ́ bí ó ṣe kí ni bí ó ti sí ni. ẹni tí ó bá wà nínú ọkọ̀ tí wọ́n bá ń travel ẹ̀ṣẹ̀ àfikún pé kàtẹ́tẹ̀ tí ẹ bá ń strike lọ tí ẹ bẹ́ kí wọ́n tí ọ̀rọ̀ ìdíra nínú mọ́tò ẹni láti park láti kí wọn. àmọ́ nígbà mìíràn ẹni tí ó jẹ́ arìnrìn-àjò tó ń travel tí ìṣe tó bóyá mọ́tò ti ẹ̀rọ gbéra ní kí wọ́n ti gbà nínú mọ́tò tó sì fẹ́ kí wọ́n ọ̀rẹ́ láti tí ò ní àǹfààní láti dá dírẹ́bà tó gbé wọn fà kí ni wọ́n lè ṣe sí àárẹ̀. ṣẹ̀ríà ti mú àwọn solution tó dáa ju ti ẹ béèrè yẹn lọ wá. ẹni tí ń ṣèrìn àjò wọn ò fẹ́ kó kí gbogbo òun lásìkò ẹ̀tẹ̀tẹ̀lẹ̀ wọ́n fẹ́ kọ́ ká àyílá àtàlásàrè lásìkò àyílá tàbí lásìkò kò sí mọ́tò kan náà tí ó travel tó bá gbéra tí ó bá fi di aago kan yóò sinmi kó gbéra láago méjì àárọ̀ dírẹ́bà tó wọn tó òun ó ti sinmi àsìkò tó sinmi yẹn ẹ ká àyílá àti tó bá tún gbé padà kò sí rúrin tó lè rìn tí ó bá fi tó di aago méjì alẹ́ yóò ṣe kí ni àbá aago mẹ́jọ àbí mẹ́sàn àbí mẹ́wàá àsìkò náà lẹ́ẹ̀kì mọ́gírìbì àti ìṣá ìpọ̀tọ̀ tẹ̀sí wà nù pléènì àti sọkọjá ẹ̀ máa kírun yìí lọ́nu pléènì òun náà ni tọ́ra àwọn pléènì wà tí ó ní 24 hours tí ò ní dúó èmi ti wọ̀ yìí tó ní 17.5 hours tí ò dúó á kírun náà ni. Abu Bashara masala minu irú bàtà wo la fi kírun ọ̀rọ̀ mi tá padà yanjú ni pẹ̀lú ògo Ọlọ́run. àmì gbé lọ bí tó ti gbé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn mistake tá a fẹ́ tún ṣe náà nù. yẹ kẹ́ ẹ ṣètò kẹ́ níbi tẹ́ máa kó bàtà sí tí ò ní máa da ìrun irú wọn sọ́lẹ̀ kánà fi bàtà tábà kó sáà ní méjì wọn kò ní jẹ́ bàtà tó lẹ́gbin àti èyí tó ní ìdọ̀tí torí pé àlè kírun láyé ẹ̀gbin àtàyè ìdọ̀tí wọ́n ti sọ kọjá. Aleykum salaam. nípa ìrún dókítà tí ẹ̀sìn láì fún wa a gbé ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń ṣe dókítà lọ́wọ́ àwọn ìfún máa ń jọ ìwà bí à ń ṣe dókítà lọ́wọ́ ẹ sọ wá pé kò ti dandan pé kí a kí gbogbo rẹ ní ìdúró. Qiyamul layl mọ̀ pé Qiyamul layl. tábà wá kí ìrún dókítà yìí lọ tábà pé a fẹ́ jókòó ṣé ẹni tó sọ́kò tí wà ní àjọ ń kírun yẹn ṣóun náà máa jókòó ní àbáwọn jùmọ̀. yẹ ọ̀sọ̀rọ̀ pé ń kírun jama ẹni tó fẹ́ yẹn Qiyamul layl nínú ilé ara rẹ̀. wọ́n yẹ kí n jama tẹ́tẹ́lẹ̀ kálukú dátì ẹ̀kí ní àfinú Ramadan Qiyamul layl wọ́n yẹ kí n jama kálukú dátì ẹ̀kí ní àfinú Ramadan. Naam. Kò sí láìfi torí kìyà tarawih lọ́dọ̀ àwọn àfà òun náà Qiyamul layl náà ní tarawih àgbọ́yé wà lórí ọ̀rọ̀ wà lórí ẹ̀tọ́ pọ̀ gan so bí a bá wá ń kí báwọn èèyàn lè jòkó irú jòkó tarawih ò ní jòkó tí a bá ti mọ́ra tí wọ́n rùkú yóò nà ló padà yóò bá wọn rùkú àwọn ìbára láàfíà yóò dúnà ní sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa chairman
àbí fáìsì ẹ sọ̀rọ̀ mo fẹ́ ẹ̀bá wa clarify ọ̀rọ̀ yìí. Àwọn àfáà wa ní MSN wọ́n try láti ṣàlàyé súnà agbọ̀bàlà. Ẹ̀yin náà lẹ́ti sọ́ńtẹ̀ ń gbé èèyàn gbọ́dọ̀ sọ pé òun ò ní wọ bàtà ó fi kí òun. Kò dẹ̀ gbọ́dọ̀ sọ pé kọ́ wá sọ pé wọ́n sá máa wọ bàtà bóun ní wọ̀. Kò dẹ̀ gbọ́dọ̀ sọ pé òun ò ní wọ rárá. Náà wọ́n wá ṣàlàyé wọ́n fi àlàyé Mọ́kà, ilẹ̀ Mọ́kà àti ilẹ̀ Nàìjíríà wọ́n fi analyse ẹ̀ fún wa wípé nìkan káwọn èèyàn ń wọ̀ ní Mọ́kà ó lè wọlé kò ní kú dọ̀tí kankan èèyàn lè wọṣọ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin kò ní dọ̀ ní Mọ́kà àmọ́ nílùú tí wọ́n bì báyìí nìkan ká ní kó máa wọlé ilẹ̀ tó kò ní rí 1 minute á tó kó oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ náà ní bàtà wa náà á lè wọ̀ láti bì báyìí síbẹ̀ yẹn sìn á tó kó dọ̀tí nǹkan ìjà a lè pẹ́ súnà yẹn nípa ìlú ilẹ̀ wa gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa yẹn. a pa sípàtó wa torí àǹfààní ẹni tí ó pè lílo rẹ̀ kìí ṣe pọ́jọ́ ọ̀ràn yẹn fún gbogbo èèyàn. mo ti sọ́mọ́rọ̀ lẹ́ẹ̀kan pé bàtà tá a bá la fẹ́ fi kírun náà á sọ̀rọ̀ nípa bàtà tá a fẹ́ kó sáàrin ẹsẹ̀ méjì gan a ní kò gbọdọ̀ ní dọ̀tí kò gbọdọ̀ lẹ́gbin àìkírun láàyè dọ̀tí àìkírun láàyè ẹ̀gbin bàtà yẹn náà gbọdọ̀ jẹ́ bàtà tó mọ́ kọ́dà ó tún àwọn apá dìbẹ́tì irú awọ tí wọ́n fi ṣe tọ́bajá láwọ pé sáwọ àwọn ẹranko tí sẹ̀rí aláàgbọ̀dọ̀ jẹ tí wọ́n bá fi ṣe bàtà tá a lè wọ́ kírun torí sẹ̀rí àpè ẹran ẹ̀ ní haram awọ ẹ̀ ní haram náà ni ọ̀dà àwọn apá ní tí wọ́n bá ti dàbágà ẹ̀ tí wọ́n bá ti pọ́n tó ti yàtọ̀ sí bó ti wà ní òrìjínà tí wọ́n ti fi nǹkan mí ṣe ó ti kú láwọ nǹkan ó ti di nǹkan mí sáà lè wọ́ kírun mo fi lọ́rọ̀ bàtà á padà sọ sẹ́rí súnà kò sí tìṣubú kò sí sọ pé kò sí ṣe ìgbàkígbà tó bá ti rọrùn láti ṣe lèyìn ó ṣe tí ó bá ṣe ṣe èyàn ó ṣe kíni èyàn ó fi sílẹ̀ jàlibáàbò obìnrin gbọdọ̀ máa wọlé nígbẹ̀hún kan báyìí wọ́n sì bí anábì léèrè anábì níbẹ̀ ni tó bá kó ẹ̀gbin ilẹ̀ ó tún gbá ẹ̀gbin òun padà yóò tún máa padà wàbítálí kí la fẹ́ fàyọ̀ ń bẹ̀ lábẹ́ gbogbo ìkan ní ma ní ìlà ní ma ní reason ni pé ẹsẹ̀ obìnrin gangan fúnra ara òwò ni aṣọ òun ni ó kọ́ fa ẹsẹ̀ tó jẹ́ òwò ọ̀dà jàlibáàbò rẹ̀ ọ̀wọ́lẹ̀ ó gbọdọ̀ wọ sọ́ọ̀sì òun ni ó kọ́ fa ẹsẹ̀ rẹ̀ ẹni bá wá ṣe súnà pé jàlibáàbò rẹ̀ ń wọlé á ní súnà náà ló ṣe ànípa wí torí kọ̀kọ́ jáǹtà nàbí wí sallallahu ta'ala alayhi wa sallam ọ̀rọ̀ lẹ̀ kò sílẹ̀ wọ́n gbà nàbí dìde ṣẹ̀ríà tó mú wa ọkọ̀ fa gbogbo ayé kìí sílẹ̀ Mákà wọn torí ẹ̀ ní kó mú ṣẹ̀ríà wá tá a bá wo ilẹ̀ àti condition àti environment àti nǹkan ṣẹ̀ríà táwa cancel ọ̀pọ̀ wa ma arsalnaka illa rahmatan lil alamin wọn rán nàbí gbogbo ayé ni wọ́n rán sí ọ̀rọ̀ tó bá sọ bí tí ń bá Mákà mú ní ń bá gbogbo ayé mu ló ti jásí pé àwọn inú àwọn súnà yẹn àwọn rúkàsù wà ń bẹ àwọn àbáyọ wà ń bẹ gan nísìnyí a sọ pé kí jàlibáàbò wọlé fóbìnrin a pé lọ́rùn yẹn tá a bá pé lọ́rùn yẹn ni obìnrin jàlibáàbò rẹ̀ bá wọlé ọwọ́ náà lásìkò ní reason ni pé kọ́kọ́ fẹ́ ẹsẹ̀ tó bá ti wọ sọ́ọ̀sì ó ti kọ́fà bàtà náà nísìnyí a sọ pé dandan kéèyàn máa wọ̀ kí irun dandan kò gbọdọ̀ máa wọ̀ kírun àbí pé kọ́sà máa fẹsẹ̀ kírun níjọ́ tó bá ti kàn ní ọwọ́ bùkátà lè débẹ̀ kéèyàn rí pé bàtà tí mo wọ̀ yìí máa sì fẹ́ kí yídì wọn ò bá wọ káwọ sí kọ́dà bàtà rọ́bà ni ó sì wòsàlẹ̀ rẹ̀ kọ́ sẹ́gbìn yóò máa kírun lọ́nà ẹni jazakumullahu khairan assalamu alaikum warahmatullahi eléyìí àti dìde àti yanjú ẹ̀ takbiratul ihram àti yanjú ẹ̀ ibo lọ́wọ́ wà àti yanjú ẹ̀ bó láti gbọ́wọ́ àti yanjú ẹ̀ tábà ṣe gbélé yìí nǹkan ibo láàmà wá wò àti ṣe kíni àti yanjú ẹ̀ kí ló wá kàn kéèkan fatia kọ̀ọ̀kan ó kú àdìkárù kan tá à ń pè ní duawu istiftahi sala àdúrà tá a fi hókùnrún afẹ́ hókùnrún kéèkan fatia kéèkan súra ìtọ́kàn ní duawu istiftahi sala àdúrà tá a fi ṣí ìrun náà. ثم يستفتح القراءة ببعض الأدعية الثابتة عن النبي صلى الله عليه وسلم. Ọlọ́run kó jẹ́ akéwú Ọlọ́run jẹ́ akéyì tí ó dáa Ọlọ́run jẹ́ alẹ́ lò. Àwọn ilé kéwú wà nílẹ̀ Yorùbá láwọn ilé kéwú wa kọ̀ọ̀kan ó nídìí kí wọ́n mú ètò ẹ̀kọ́ ẹ̀sìn wọ̀bẹ̀
Sheikh Suleiman ló jókòó lẹ́yìn Ọlọ́run jẹ́ àrí wọn pé èmi pẹ̀lú wọn jọ jáde ní Markaz lọ́dún kan náà Ọlọ́run Markaz Ọlọ́run jẹ́ ọmọ tóbi sí Ọlọ́run bá dúró tì wọ́n ọkọ̀ wa ń kí púpọ̀ Ọlọ́run bá san wọ́n lẹ́san rẹ̀ àti sàǹfààní tọ́pọ̀ ń bẹ Ọlọ́run bá san wọ́n lẹ́san rẹ̀ èmi wọ́n wá dé Ìbàdàn nígbàtà wá dé Ìbàdàn alọ́lẹ̀ kéwú lọ́hùn àwọn àfáà tí wọ́n ń kọ́ wa ń bẹ̀ nígbà náà lọ́hùn súnlẹ̀ yìí àwa náà a sì máa a sì ti kéwú àwọn àlùfáà tí wọ́n ń kọ́ wa ń bẹ̀ asáàdì pé Sokoto àwọn eléyìí ò sí á tó lẹ̀ báyìí gbogbo wọn sì á kórun gbà hànú a máa ń tọ́ ìta kóléyà tó jọ wá lójú wọ́n tún mọ̀ jù wá lọ àmọ́ Lárúbáwá sọ púpọ̀ a sì mọ onílárúbáwá kọ àmọ́ màkọ́ là kọ àwọn tó wá mọ̀ jù wá lọ táàrí pé Lárúbáwá àwọn eléyìí tó ṣe kíni ó dà púpọ̀ ẹ bá sì rí wọn kàn wọ Sokoto wọn ò tó lẹ́yìn gbọ̀ǹkan kan wọn ò sì kára wọn kún àwa pàdé mbẹ pẹ̀lú àwọn ilé kéwú mi náà bí àwọn tó kéwú má di Ìbàdàn bí táfà yìí ti jáde bí àwọn tí wọ́n kéwú ní Ìwó lẹ́dẹ̀ ní nǹkankan afa kan wá bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa ní Abdulhafiz là ń pè òun ti hàl Qur'an gbà náà òun ni máa wá kírun fún wa náà kírun fún wa ìmọ̀ àti Suleiman rẹ̀ ti lé síta ilé mọ̀lẹ́bí wa kan tà là ń gbé ilé mọ̀lẹ́bí wa là ń gbé ìjọ mi àwa kéwú títí a ní ta fẹ́ kàtírà lọ́lá ibiri nǹkankan àwa kí magribi a kì í ṣáà ìka tó máa wọ ilé lọ afa wa yẹ Abdulhafiz tọjọ rẹ wa classmate wa tó bá fẹ́ kí magribi fún wa òun ti kẹ́kọ̀ọ́ bí wọ́n ti kírun táwa ò tí mà àwa ò mọ̀ nígbà náà tọ́ba wa gbẹ̀rún dúró báyìí yóò wá dákẹ́ Ọlọ́run tó wá dá àfa náà ó tún ní sùúrù púpọ̀ kò sí ní tẹ́lẹ̀ sọ yóò máa rẹ́rìn ni àwa sì wá látẹ̀kọ́ ẹ sì mọ̀ pé kò ní tọ́wọ́ tí wá fẹ́ kọ́ ní ìmáàmù tí ń gbénu hóstẹ́lì mi àwọn hóstẹ́lì ìmáàmù lòun náà ti ń hóstẹ́lì diploma la lọ ṣe in education tọ́wọ́ tí wá gbénu dóyọ̀ wá dákẹ́ síbẹ̀ lọ́kùn mọ́ ní àfáàfíìsì mọ́ wá sọ fún jọ́nà pé kó lè jẹ́ à ń ṣe báyìí ẹ̀ tó máa tó gbélé rí irun àti èmi là ìmọ̀ kan dààmú wọ́n wá wíbẹ̀ fún ọwọ́ ní wọn akírun tó lóun ti gbọ́ ó ní sẹ́ kanjú ó ní mi ń kanjú ní tẹ́ bá lọ́la ọ̀rọ̀ wà kò sé mi gidigidi rárá àdìjọ́ kejì ọwọ́ pè mí ọwọ́ ní kí n wá ọwọ́ mú mi lọ sí yàrá rẹ̀ tí ń sùn lọ́sẹ̀lẹ̀ ọwọ́ kó fíkẹ́ òsúnà jáde ìyìn rí fíkẹ́ òsúnà líláyé ọwọ́ sí báàbù àdìyẹ́tù istiftahi salat ọwọ́ sí hàn mí ọwọ́ làwọn àsìkáàrù yìí lànà jù sọ pé ká máa ṣe ká tó dẹnu lé fatia àwọn àsìkáàrù yìí lè mí máa ṣe ní fi máa dákẹ́ ní ìsùn lérí irun ní ìrítí àwọn rí èmi náà wá ní bọ̀dá kan ní Saudi ngbà yẹn brọ́dà ní ajíjámi mo wá pè wọ́n pé dákun wọ́n pè tíra kan ní fíkì òsùnà ẹ bá ń ra gbàtí àwọn akóso ẹ̀mí àti ṣẹ́sùn bá wà pé kò nídìí ká tẹ̀ pé àwọn tó wà ní Saudi ẹjẹ́ àlọ́jọba àwa dọ́jọba ń jọ náà àrí tíra yẹn àrówó tá a fẹ́ra àwa bẹ̀rẹ̀ sí dá owó oúnjẹ wa jọ iye báyìí láàmà dá lóṣooṣù àfi wá dá owó tíra yẹn pé mẹ̀ṣẹ́ Suleiman fi wá lọ́ra fíkì òsùnà ń jọ náà àìmọ̀kan ló gbé béèrè tí mo béèrè lọ́wọ́ àfa wa ń jọ náà àdúrà yẹ ọ̀pọ̀lọpọ̀ mọ́ àìmọ̀kan ló bí bẹ́ẹ̀ yẹn bá ti dúró lérí ìrun báwọn tó gbẹ̀rún dúró tán tó fọwọ́ síbi tó yẹ kó fọwọ́ sí ọkàdúrà tí ó ṣe kó tó ka Fátíà àdúrà yẹn wá pọ̀ léríṣiríṣi alhamdulillah súnà ti fọ́nká ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti mọ̀ ẹ̀yin wà nù àánú Ọlọ́run tẹ̀ tètè bá súnà pàdé
àánú Ọlọ́run ní kí ẹ tètè pàdé súnà àánú ńlá ni tọ́pọ̀lọpọ̀ tó pàdé ọmọ yìí bí àwa tá àti kọ́kọ́ pàdé ẹ̀ka tó mọ̀ nínú àwọn àdúrà yẹn bẹ́ẹ̀ bá ti gbé ìlú tẹ ká ọmọ yàtá báyìí tẹ̀ ń wọlé báyìí àdúrà ń lé kọ̀kọ́ ṣe ẹ wá sí a'udhu billahi lẹ́yìn àdúrà yẹn ẹ wá sí a'udhu billahi minash shaitanir rajim àbí a'udhu billahi as-sami'il alim minash shaitanir rajim ẹ sì kan a'udhu mi náà tún wà tẹ̀lé sí ẹ sì wá sí bismillahir rahmanir rahim ẹ wá yí gbogbo eléyìí ń jẹ́jẹ́ kẹ́ẹ̀tọ́ wá ka Fátíhà jáde níbi ìrun tá a ti kéwú sókè kí làwọn àdúrà náà ẹ wí jama subhanaka allahumma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk ọ̀kan nínú àdúrà wọn inú àdúrà yẹn inni wajjahtu wajhiya للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين nínú àdúrà yẹn omi tún wà ọ̀pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ tànàbí ní kí ká máa ṣe fàyẹ́mbàgì al-muhafadatu alayha ọ̀dà púpọ̀ ó sì kúnná kó efe gbogbo òrùn tẹ́ bá kí ẹ máa ṣe tẹ́ bá ṣe kò túmọ̀ pé nírun ládàá rẹ̀ lẹ̀ nígbà àmọ́ kéèyàn sojú òkòrò kí ládàá pọ̀ dáadáa mà ní ká sì máa ṣe òun ló ṣe kí ni lọ́dà jù ẹni tí ọba ti wàá máa kọlọ̀ lè kọ èyí tó kéré jù ń bẹ̀ ni tó dùn máa ń bẹ̀ ni pé kò sí èyí tó kéré ń bẹ̀ èyí tó dùn máa jù ń bẹ̀ ni subhanaka allahumma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk náà. Al-qira'a bó láti wá kàkàlẹ́ nínú afẹ́ bọ́ sí ibòmí ká tó bọ́ sí ibòmí ká sì béèrè mi tá a bá kọjá kí n tó bọ́ sínú ọ̀rọ̀ mi ibi tá a ti fẹ́ sì béèrè nísìn níbi ọ̀rọ̀ takbiratul ihram tá a fi gbá débi duawu istiftahi salah ibẹ̀ ni béèrè fẹ́ wà tí béèrè bá kọjá bẹ̀yìn ní dáhùn náà máa fà mí. Alaikum salam wa rahmatullah. Amin wa iyyakum. Tàbí gbé kalẹ̀ mo ti wí jọ́nà náà nù à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tó tọ́ lórí ọ̀rọ̀ nù. À ń padà bọ̀ wá bẹ́ẹ̀ insha Allah náà máa fà mí. Wa alaikum assalam. Ara ọ̀rọ̀ wà ń bẹ ara àwọn àsìkéwú tú lọ́wà ọ̀rọ̀ àwọn kí mọ́ pé tí ẹ bá ń ka tírà tá ń pè ní Àṣìmáwí àti láàláàrí ní tírà tá àkọ́ èmi náà kẹ́ ọ tírà tá àkọ́ kúnlẹ̀ kílẹ̀ Yorùbá tá bá máa Kùránì ké tán ìgbà tọ́làjú ń dé ni wọ́n tún kó tírà kan kékeré báyìí tí wọ́n ya fọ́tò síbẹ̀ wá Durusul Awaliyya èyí tá a máa ké Durusul Awaliyya tó dé láàláàrí ni àti Àṣìmáwí àwọn akéwú tí wọ́n ń sì tú fún wa níbẹ̀ pọ̀pọ̀pọ̀ tó pé ńgbà tí mímọ̀ sún síwájú la mọ̀ pé mistake láké ọlọ́mọba wa sàn wá fà wá lẹ́sàn rí wọn jàmbá wa rárá
bó ti yé wọn mọ́ ni wọ́n fi kọ́ wa ètò burú jù ni pé káwa bá ráyé àṣìṣe ká má tún ṣe àwọn ọ̀lẹ́bí kankan ẹnu tí wọ́n mọ̀ ni wọ́n fi kọ́ wa kọ́lọ̀ wọn san wọ́n lẹ́sàn rẹ̀ gbólóhùn at-ta'min ni wọ́n máa ń tún ní káfí tó tún fi sùsì abáni ghayril maghdubi alayhim waladdallin wọ́n ní dọ́ọ̀lì náà yà wí sí ẹgbẹ́ òsì àwọn pé àmín sẹ́gbẹ́ ọ̀tún gbólóhùn at-ta'min fi salat káṣe àmín lórí ìrun ni wọ́n máa ń sọ pé kéèyàn fi tọ́tún fi sí dọ̀ọ̀lì náà lẹ̀ bí ó sì àmín náà wà ní ẹgbẹ́ ọ̀tún gbólóhùn ta'min ò túmọ̀ bẹ́ẹ̀ ntí ṣẹ̀ríà Ìsìlámù gbà lérò pẹ̀lú at-ta'min òun ni kí jàmá tó wà lẹ́yìn imam kí wọ́n ṣe àmínà tí imam bá ka Fátíà délẹ̀ kí imam ló sì wí wọ́n jọ wí pẹ̀lú imam ni mistake ni ká fi tọ́tún fi sí òsì ara àwọn mistake yẹn kí n tún fi kankan nínú kìtàbù al-Ashmawi tí a bá ń tu fún wa wọ́n máa ń tu nawaqidul wudu àwọn tí ń tu àlùwàlá wọ́n máa ń tu fún wa tí a bá wá ń tu lọ́wọ́ wa bá débi wa lahmil jazur àti ẹran sunsun kó tu àlùwàlá pé tí a bá jẹ ẹran sunsun gbọ́dọ̀ sọ̀rọ̀ láti pé àlùwàlá rẹ̀ ń kọ́ ọ bàjẹ́ lahmul jazur kì í ṣe ẹran sunsun ẹran rànkúnmí ní ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá jẹ ẹran sunsun lẹ́yìn àlùwàlá tí èyí bá ti ṣe ẹran rànkúnmí àlùwàlá rẹ̀ tú ẹran rànkúnmí wọ́n sun ni o wọ́n bọ̀ ni o wọ́n dín ni o wọ́n sè ni o tọ́ ọ bá ti lè jẹ́ lẹ́yìn àlùwàlá lọ láti kíni tí ó bá jẹ́ ẹran rànkúnmí àwọn ẹran yòókù ọ̀jálùwàlá alìjẹzúr rànkúnmí ní ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí wọ́n tu fún wa ẹran sunsun ni wọ́n ti kíni wọ́n tu bí mà wọ́n ti ma kọ́lọ́ wọn san wọ́n lẹ́sàn rí tá a gbọ́dọ̀ fẹ́nu àbùkù kàn wọ́n rárá irú ẹ̀ ń gbólóhùn tààmín àsìtú kéwù ni bẹ́ẹ̀ bá fi sí bíbí ìsọ́sùn ṣètánì ti jí nínú ẹ̀sọ́ bẹ́ẹ̀ fún náà afá alágọmọ náà kọ́ gbọ́wọ́ sókè rúkínù ni kó ṣe Allahu akbar rúkínù ni kó sọ rúkínù kan lẹ́yìn ló bàjẹ́ sẹ́gbọ́n mi yé kó ṣe gbọ́dọ̀ wọn Allahu akbar rúkínù mọ̀ pé kọ́ wa gbọ́wọ́ yẹn sókè kí mọ̀ pé wọn náà tó bá ṣe kan níbẹ̀rẹ̀ ló tí ó ṣe kan irun yẹn bàjẹ́ méjèèjì rúkínù méjì ni ẹ mọ lọ́wọ́ bẹ́ẹ̀ náà afa wa láti kíní fa bàrígà náà àmì wáyé ẹ̀kọ́. Kó fèsì kíbla lọ dáa jù kì í ṣe kọ́ bẹ́ǹdì báyìí kó fèsì kíbla jazakumullahu khair afáàmì aleykum assalamu wa rahmatullah. tí yóò wá ní ìyẹn bá wọn lórí ọwọ́ àmì ìlú àwọn ọ̀dọ́ sí ní àfẹ́jà fún wọn aláàbò àfúrá nínú ní iṣẹ́ yọ̀ọ̀kan ìtẹ̀síwájú ìfúrámi àbí ìwòsí ní ìjọba. àkọ́kọ́ takbiratul ihram yẹn rukinun kẹ́ ẹ̀ nàró ṣe rukinun kẹ́ ẹ̀ gbọ́wọ́ sókè rukinun ó di rúkìnù mélòó. ọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá ṣe kanu mẹ́tẹ̀ẹ̀ta àwọn ẹ̀ nínú. ìwà lọ ṣe takbiru mi lọ bí rúkú sunnatun wajiba sunnatọ́jọ́ náà yẹn ni tẹ́ ẹ̀ bá ṣe tẹ́ ẹ̀ san sajidatu sahwi lórí ẹ̀ ọ̀gbìn ẹ gbọ́dọ̀ ṣe takbiratul ihram lérí ìnàró kẹsì gbọ́wọ́ sókè ẹsẹ wá ṣe tẹkẹbírù tí ó lọ síbi sùjúdù ó di mélòó méjì arákùnrin tó ṣe bẹ́ẹ̀ tó ṣe takbiratul ihram tó sì gbọ́wọ́ sókè tó ṣe aláàpátọ lọ rùkú tó wá fi rùkú rìn wérí ìrun anábì ní mẹsẹrú ẹ máa o anábì ní okú gbìyànjú tó gbìyànjú fala ta'ud mọdẹrú ẹ wò má ẹ dérí rákàbá yìí ẹ wo àyèrànṣe wọrùn o kí mọ́lá yìí ṣe ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sálùwàlá ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ mọ́sálásí ẹ wà nàró ìnàró yẹn balance ẹ wà gbọ́wọ́ sókè takbiratul ihram pẹ̀lú ọwọ́ pè é ẹ wà sílẹ̀ sí Allahu akbar ẹ wà lọ bá wọn bí wọn bá bánu dé
èyí tó bá bọ́ ẹ sàn èyí tẹ́ bá bá yẹ kì òun ni sunna tó pé takbir wọ́n pè méjì ó ti yé naam ikun salam a kì í díjú nínú ọ̀run mùsùlùmí a kì í díjú nínú ọ̀run mùsùlùmí. Kama ń ta kalẹ̀ kan èyí tẹ́ ẹ ṣe yí àkámọ́ yìí ta ka a bá kama nígbà tá a kama kò sí ń bẹ̀ nù náà àtọ̀ kama ń ta ka ọkọ̀ jù túmọ̀ dáadáa. Gbọ́ ara àìní khushuu lérí irun bẹ́ẹ̀ bá ti fẹ́ wọ irun ìtọ́ dájú ní kẹ́ pa fóònù yín àbí kẹ́ sáílẹ̀ǹtì ẹ̀kọ́ mọ̀dún rárá ẹ bá wá sí mistake tẹ́ wọ̀run ẹ tẹ́ kẹ́ pa látàpọ̀ yín kò sí láìfi torí ọmọ da khushuu rún ró afá tó dìde ń bí lẹ́ẹ̀kan ẹ ti bẹ̀rẹ̀ ókè. Mo ti sọ mọ́rọ̀ nísìn bọ́yẹ̀ gbọ́ dáadáa àbí ìtì sọ nísìn mo dẹ̀ mú àdísì arákùnrin tó ṣe bẹ́ẹ̀ tàbí ní máa ń ṣe rú ẹ̀ mọ́ pé Ọlọ́run ọ̀sán ọlẹ́sàn kó lójú kòkòrò àmọ́ má ṣe bẹ́ẹ̀ máa. Àwọn mọ́ṣáláṣí ìsáàbò pípọ̀ àti àwọn mọ́ṣáláṣí àwọn ìlú lágbára tí wọ́n tó fi owó lọ́wọ́ púpọ̀ yìí. Àwọn ìlú mọ́ṣáláṣí wọn máa ń jẹ́kọ̀ọ́ ní ìlú wọn máa ń rí àwọn olówó láti sọ àwọn ìlú àwọn àti àdáwà ń lò nípa yìí. So ṣé irú nǹkan bẹ́ẹ̀ ti lọ? Gbogbo ẹ̀rọ náà lọ́wọ́ ń kábà àti sọmọ́rọ̀ gbogbo wọn máa tọ́ kábà lẹ́yìn bẹ́ẹ̀ ní alẹ́ ti sọmọ́rọ̀ ẹ̀nà ọwọ́ ọ̀tún lè yàn náà ìsìnlẹ̀. Àtàǹpàkò lẹ́fì mẹ́ṣẹ́ barakallahu fik. Alaikum salaam. Gbọ́ dáadáa. Náà gbogbo ọkàn wa náà. Àyè díjú kírun nù mùsùlùmí kò sí ká díjú ọkàn ní òdúró sójú kan tí fi ń díjú má rí ó yẹ kó fọkàn rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run kó gé gbogbo àsìkò wọn àdérí ilẹ̀ kó kọ̀nẹ́tì ẹ̀mọ́ba tó wà ní sánmà òun ló dájú. Naam. Alaikum salaam. Naam. Naam. Ẹni dìnnà torí nǹkan mí náà lè kọjá bí tẹ́ wà ìgbà tá nǹkan tí ń kọjá lẹ́ẹ̀kan akadábà ma aka àwọn dábà tí ń bá wa gbé téèyàn bá wà lórí òkè tó jìnnà náà dábà tí ń bẹ lórí òkè náà wà tó yẹ pé rúbi tẹ́ wà ẹyẹ náà ń kọjá irúbi tẹ́ wà èkúté lè kọjá ẹmá lè kọjá ọ̀yá lè kọjá ẹsẹ̀ sótẹ́rà lọ dájú wọn lọ dájú náà. Alaikum salaam. Ẹ bá mi yanu sókè.
barakallahu fiikum àní dáhùn rẹ̀ tọ́lá sọ pé ogun tó bá kò nù ta fẹ́ sọ àní máa dáhùn báwọn sàn yín lẹ́sàn rẹ̀. náà takbiratul ihram òun la yanjú ọ̀rọ̀ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mi ò tí ì yanjú àwọn Allahu akbaru mi lérí irun tí a ń pè mí tí ì yanjú ẹ̀ lérí eléyìí ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ láwọn ọ̀sẹ̀ tí ń bọ̀ tọ́ra ìparí kíw ibo la ti gbọ́wọ́ sókè lérí irun ibo la ti gbọ́wọ́ sókè tàbá sí Allahu akbar pẹ̀lú ògbó ọlọ́run à ń padà bọ̀ wà bẹ́ẹ̀ alájí wa Danjuma aleykum salaam wa rahmatulah. ọlọ́run jẹ́ mi yóò gùn àti sọ kọjá yóò ga níwọ̀n bá orí kan báyìí àbí kọ́ jẹ́ ìdìdí báyìí ṣíbùrù kan ní ṣìbúrà yìí yóò ga báyìí àbí kọ́ ga báyìí tọ́ba ti ga báyìí ti da tọ́ba ga báyìí da tọ́ba ga jù bẹ́ẹ̀ lọ kò sí láì fi ọlọ́run sàn yín lẹ́sàn yín. àgbàlagbà ọkọjá ṣẹ̀ríà ẹjẹ́ abọ́ sí tọ́pìkì mi al-qira'atu fi s-salah a mẹ́nu lé kìrá yìí a lè má parí ẹ̀ lẹ́nu a wà parí ẹ̀ níjọ́ mẹ́jọ pẹ̀lú ògbó ọlọ́run náà mo ti sọ díẹ̀ nù tí a fẹ́ mẹ́nu lé yìí mo ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan nǹkan lẹ́ẹ̀kan ló dáfẹ́ ká òun ni al-qira'atu fi s-salah bí a ti ka nǹkan lórí ìrun ni mo fi ní mo sọ díẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan nígbà tá a ti nàró a ti ṣe takbiratul ihram a ti gbọ́wọ́ sókè a ti dáwọ́ padà sáyà gbogbo bí tá a gbélé a ti gbélé a ti sọ̀rọ̀ bí tí a máa wò a ti wá sọ̀rọ̀ pé ntọ́kàn ní ká ṣe du'awu istiftahi salat subhanaka allahumma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk a ti wá sítan kí ló wá kàn náà ntọ́kàn ní yasta'idhu billahi ta'ala wujuban wa ya'tamu bi tarkihi ọ̀ràn yẹn ní ká ṣe a'udhu billahi minash shaitanir rajim bẹ́ẹ̀ ọba sí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọba sí ọ̀sẹ̀ kíni ọ̀sẹ̀ àmọ́ jẹ́jẹ́ lè yóò sí kíni yóò sí wa sunna èyí tó jẹ́ sunna tó bá mú jù òun ní ká sọ pé a'udhu billahi minash shaitanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi àbí wa nafthihi ìtàwínú bẹ́ẹ̀ ọba wa mọ̀ yíò èyàn sọ pé a'udhu billahi as-sami'il 'alim minash shaitanir rajim bẹ́ẹ̀ ọba mọ̀ yíò èyàn sọ a'udhu billahi minash shaitanir rajim a máa wí àwùzù yìí bá a bá kírun jẹ́jẹ́ àwì bá a kírun táǹkéwú sókè àwì jẹ́jẹ́ níbi káwì jẹ́jẹ́ káwì jáde kò sí ìyapa ẹnu níbi pé gbogbo òrùn tá a bá ti kéwú jẹ́jẹ́ àásà oṣù ń bẹ̀ jẹ́jẹ́ ni ìyapa ẹnu wà níbi pé bí tá a bá ti kéwú jákè àwùlù bẹ̀ àwì jákè ní àbáwì jẹ́jẹ́ mazhabi al-imam ahmad ọmọ ambali àwì jẹ́jẹ́ ni lọ́dọ̀ wọn àti imam maliki jẹ́jẹ́ láti a'udhu billahi minash shaitanir rajim lọ́dọ̀ ìmáàmù wa Ṣáfi'í àwì jáde níbi ìrun tá a bá ti kéwú sí òkè àwì wọn náà jáde tábà wá sàwùdù tábẹ̀ àwà sí bismillahi arrahmanir rahim tábà ti parí du'awu istiftahi salat àwọn wí tábà yìí a sọ pé a'udhu billahi as-sami'il 'alim minash shaitanir rajim bismillahir rahmanir rahim
ló tó wá kan Fatiha a máa wá wí jẹ́jẹ́ ká dúró lójú kan tá a dúró ni pé a máa wí jẹ́jẹ́ fi salati al-jahriyya was-sirriyya níbi ìrun tá a ti kéwú sókè àti ìrun tá a ti kéwú jẹ́jẹ́ láàsì méjèèjì bí èèyàn ọba sí ọ̀sẹ̀ tí ọba sí. bàbá wa ti tán lẹ́yìn lọ́wọ́ kan qira'atul Fatiha tá a bá sọ pé wujuban ìtumọ̀ ẹ̀ ni pé wájibù ni tí mo láwọn kan ń pè ní súnà sẹ́gbọ́n mi yé kì í ṣe rúkínù kí mo ní kì í ṣe du'a istiftahi as-salat a'udhu billahi minash shaitanir rajim bis-sami'il alim minash shaitanir rajim bismillahir rahmanir rahim mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà ń wájibù ni kì í ṣe rúkínù ọwọ́ àkókò láti Fatiha náà. ثم يقرأ سورة الفاتحة بتمامها والبسملة منها وهي ركن لا تصح الصلاة إلا بها فيجب على الأعاجم حفظها. على الأعاجم نقول تلي ألف ولا فيجب على الأعاجم حفظها. wọ́n gbọ́dọ̀ máa ṣàtúnṣe torí wọ́n padà gbé kíní ìṣe gbogbo ayé tó o bá ka mistake tí ìbá tún ọ sí wọ́n rò pé kò yé mi náà ni ẹni tí lóga ó sì yé kì í dá sí ṣẹ̀ríà ẹni lóga ò yé kì í ṣe kíni kì í dá sí ṣẹ̀ríà àfa àti ọ̀yànjú ṣẹ̀ríà èdè lárúbáwá kọ̀kọ́ sí kíni kọ̀kọ́ yé náà torí tí ọba yé ní tí wọ́n ń wí ò lè yé tó bá wá gbé lárúbáwá tán yóò ẹsẹ̀ wá kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà kọ̀ wá ní fi lárúbáwá tú ṣẹ̀ríà yóò máa fàgbóyè ṣẹ̀ríà tú lárúbáwá èèyàn gbọ́dọ̀ fi mọ́ gbọ́ lárúbáwá tú ṣẹ̀ríà yóò máa fàgbóyè ṣẹ̀ríà tú. àwọn oníṣẹ̀ríà wọ́n ní àwọn láńgbéèjì tí wọ́n ń lò irú ẹ̀ là ń sọ pé rúkínù tí lárúbáwá bá ní rúkínù erigun lásán ní ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa ní tá à ń pè rúkínù yìí sòkó tá a mọ́ àwọn asẹ́ kan tó wà lórí irun tó pàtàkì làwọn ń pè ní rúkínù bí lárúbáwá bá tu òpó tí wọ́n mọ lòun ó tu Arabic language tí ó bá tu rúkínù òpó tí wọ́n mọ tó ń nà lóní ó tu lọ́dọ̀ àwọn ṣẹ̀ríà àwọn asẹ́ tó pàtàkì lérí irun tó lè bànújẹ́ làwọn ń pè rúkínù sẹ́ni pé àkọsí kí ni bẹ́ẹ̀ yà bá gbọ́ lárúbáwá ní ìsìn tí ọba ma ṣẹ̀ríà yóò kàn máa tú òpó níbi rúkínù sókò làwọn wí àwọn asẹ́ tó lágbára tó lè bànújẹ́ tó lè káńsù rákà tó lè káńsù òrun là ń pè ní kí ni àgbọ́yé ṣẹ̀ríà nù kìí ṣàgbọ́yé ti lóga èyàn gbọ́dọ̀ gbọ́ lárúbáwá yóò ẹsẹ̀ wá lágbọ́yé ṣẹ̀ríà kó tó máa yanjú ṣẹ̀ríà ní wọ́n ti èyàn sì gbọ́dọ̀ ká lárúbáwá kó yanjú kó tó máa túmọ̀ rẹ̀. Qira'atul Fatiha kaka alhamdulillahi rabbil alamin arrahmanir rahim kaka lérí irun rúkínù ní sẹ́fẹ́ tá a bá pè nǹkan rúkínù bẹ́ẹ̀ ọba kà bí rákà kan kí ni rákà ń ṣe kàkà Fatiha yẹn rúkínù min arkani salah orígun tó lágbára tó lè bá rákà jẹ́ tó ọba kà ń bẹ̀ ni a sì gbọ́dọ̀ ká bíta mẹ́rin ha kó pé bí tó ti bẹ̀rẹ̀ kó parí bí tó parí sí èyí ká díẹ̀ bẹ́ẹ̀ kó mójú kó ló fi já sí pé ọ sọ̀rọ̀ àyàn fún gbogbo ẹni tí ọba máa kà kọ́ lọ lè kọ́ ọjẹ́ mùsùlùmí nínú tó gbọdọ̀ má kọ́ máa kà ní Fatiha wa torí pé rúkínù lórí ìrun bẹ́ẹ̀ ọba ti kà bí rákà kan rákà yóò kò sí rárá. afáwa Imam Al-Albani rahimahullah rahmatan wasi'a wọn ka bismillahir rahmanir rahim mara Fatiha àwọn àmì ọkà máa wọ amẹnu kò pé suratul Fatiha àyà méje ni àwọn kan ka bisimilayi láyé àkọ́kọ́ àwọn kan ní rárá bisimilayi wà fún gbogbo súrà tí wọ́n fi ń sí àwọn nígbà míì wọ́n wá fàáyà síbi ghayril maghdubi alayhim siratal ladina an'amta alayhim wọ́n fàáyà síbẹ̀ ghayril maghdubi alayhim waladdallin wọ́n sọ dáyà kéèké láwọn tí ó ka bisimilayi rahmanir rahim ma àmọ́ afáwọ̀ Albani ní ara rẹ̀ ní dáa. فمن لم يستطع أجزاءه أن يقول
èèyàn wá gba ìsìláàmù lónìí kọ́mọ́tì láǹfààní àti Suratul Fatiha ká á wà á sọ fún un pé ọ gbọ́dọ̀ má kírun bọ́ ọba ti gba ìsìláàmù èèyàn ṣe kí ni èèyàn kírun ni ọba gba ní sinna yọ máa kírun tó bá ti dàbà tó náà ni kí ló máa wá wí tí ọba máa fàtẹ́ máa pé subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah alaliya asimi osimbe illa billah ẹni tí ọba máa Fatiha ká tó bá débi tí ó di ka Fatiha yóò pé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah inti ó fi dípò tí ọba wa máa yóò náà wí ńkọ́ yọ lọ tó lẹ́yìn ìmáàmù kí mo ní yóò ṣe tó lẹ́yìn ìmáàmù náà. والسنة في قراءتها أن يقطعها آية آية يقف على súnà tó dáa jù tá a bá fẹ́ ka Fatiha ìrun súnà tó dáa jù kọ́dà bí àwọn sóra náà gbà mí súnà tó dáa jù ń bẹ àyè káyà rẹ̀ papọ̀ tẹ́ bá fẹ́ ka Fatiha alhamdulillahi rabbil alamin ẹ̀dù arrahmanir rahim ẹ̀dù maliki yawmiddin ẹ̀dù iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀dù ẹ máa káyà kọ̀ọ̀kan ẹ máa ṣe kí ni súnà tó pinnu ẹ bá fẹ́ ka súra náà bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ka amma yatasa'alun 'anil naba'il 'azim alladhi hum fihi mukhtalifun kalla saya'lamun thumma kalla saya'lamun alam naj'alil arda mihada wal jibala awtada wa khalaqnakum azwaja وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا بتماك آية إما كلايا إما دو آية إما دو قداك سكيني الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين كوكونا kọ̀wátú máa pẹ́ ni tọ́ka dáná kọ̀ dání. Naam. وهكذا كانت قراءة النبي صلى الله عليه وسلم. Bí ànábì tí kánú ni. Sẹ́wọ̀n pé ìtọ́jú àjò ní kéèyàn ọkà bá ànábì tí ń. Ànábì káyà yìí tẹ́kí ni ìdúró ni. ولا يصلها بما بعدها. Kò ní rọ àyà kejì mọ́tà kọ́kọ́. Yọ ka àyà àkọ́kọ́ yóò dúró, yọ ka kejì yóò dúró, yọ ka kẹta yóò dúró. Náà. وإن كانت متعلقة المعنى بها. Kọ́dà kó ṣe pé ìtumọ̀ àyà àkọ́kọ́ ní òun ṣe pẹ̀lú ẹjẹ́ sọ̀rọ̀ ẹ̀ fún yín. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Sẹ́ẹ̀rí Ar-Rahmanir Rahim. Ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run Maliki Yawmiddin ọba olùkápọ̀ ọjọ́ ẹ̀san Ọlọ́run ló ní gbogbo òròyìn yẹn abẹ́ẹ̀kọ́ òun ní sì ń jẹ́ Ar-Rahman abẹ́ẹ̀kọ́ òun ní ń jẹ́ Rahim abẹ́ẹ̀kọ́ òun ní ń jẹ́ Maliki Yawmiddin sẹ́ẹ̀rí pé tùmọ̀ yẹn ṣe kí ni àyà méjì ni. ọba àwọn ẹni tí ń ka nǹkan fún rẹ̀ táṣí òsì lérí irun ó lè pé Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin torí pé tùmọ̀ rẹ̀ ṣe kí ni àmọ́tọ́ ọba ti dérí irun kí tùmọ̀ rẹ̀ ó so papọ̀ jù bẹ́ẹ̀ lọ afẹ́kọ̀ọ́ kan lọ́tọ̀ọ̀tọ̀ Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin torí pé bá nàbì ti ṣe kí ni bí ti kà lérí irun náà ni. náà níbi gbólóhùn Maliki Yawmiddin gbogbo ẹni tó bá ní àwọn kéṣẹ́ ti ta ṣe kọjá lọ́wọ́ àwọn alukọ̀ta ṣe kọjá Qira'atul Fatiha ó tó sẹ̀mẹ́rin tàbí yẹnjú ẹ̀ fẹ́ni mo ti gbọ́ lọ́dọ̀ àfààyè rí njọ́ kan. gbólóhùn Maliki Yawmiddin lérí ìrun ọ̀nà méjìlá àgbà ká ọ̀nà aláwọ̀ kọ́kẹ́ ní Maliki kẹfà mẹ́lì Maliki
yawmiddin ọ̀nà kanu ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ní kẹ́ẹ̀ka maliki kí ni mo pè é kí alákọ̀ọ́kọ́ kí ẹlẹ́ẹ̀kejì méjèèjì là nẹ́bí ń kà lérí inú ẹ rí i pé ntọ́wà ńlẹ̀ yìí nísìn ó ti kú nípa àfilógà àyànjú ẹ̀ bó là nẹ́bí ti ń ṣe là ń wí ọ̀rọ̀ lóga kele ọ̀rọ̀ bá nẹ́bí ti ń ṣe ni anabi máa ka maliki yawmiddin anabi tó máa ka maliki wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sallam ibi tá a dùn lónìí ni àsìkò ti lọ ẹni béèrè kan àbí méjì ẹ bá ń gba béèrè àwọn obìnrin lókè ìbéèrè àwọn obìnrin láàmà dáhùn nísìn ẹ bá ń gba béèrè àwọn obìnrin náà. aleykum salaam. ní ẹ béèrè ẹ bá sálámà yẹn ṣe kí ni mo dáhùn sálámà yẹn. náà. Amina 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 o béèrè ẹ wọ́n ṣàdúrà nìkan ọ yẹ wá béèrè gbaná. nípa sutra náà ọkùnrin lè fi ìyàwó rẹ̀ ṣe sutra. ṣé ìyàwó náà lè fọkọ sí ẹ kò sí láì dé kódà gan tóbìnrin yẹn bá wà nù haidọ gan tó bá ti bóra ẹ fi ṣe sutura. à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ inṣàlá ẹ má pẹ́ dé njọ́ mẹ́jọ. ẹ bá ń gba béèrè àwọn obìnrin ní ndúdé tọ̀ ó ti dá náà ọ̀yà. ní dàpọ̀ mọ́ náà ìbéèrè àwọn obìnrin. Abu Sulaiman. Farouk. Naam. Afárá máa ń bẹ lọ́fíìsì lọ́wọ́ kò síbi ayé rẹ̀. Wọ́n ní ẹni tí a ń pa ẹ̀sùn ó gbọ́dọ̀ sọ̀kalẹ̀ láti onígbà wá sí èdè tí àwọn ọ̀ṣọ́ wà. Ṣé ìmáàmù ni a fi padà ní ìbáwọ̀? Yóò fẹ́ yẹn padà náà nàbí kọ́kọ́ jù sẹ́yìn padà torí pé kò kírun inú kọ́ wọn ní ọ̀run náà inú kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀run ní kò kírun ó ti yé. Ìbéèrè kejì. Náà. Wọ́n ní ilé ìwòsàn béèrè. Àgbà tí ọ̀wá síbẹ̀ tá a ti sàdéhùn láti rẹ̀ pé ká béèrè tó bá ní òun ṣe pẹ̀lú ẹ̀kọ́ tá à ń kọ́ lọ́wọ́lọ́wọ́ torí kí nǹkan má dàrú. Ìbéèrè kẹta. Wọ́n ní ìbéèrè kan ní láti jẹ lógún wá sí ẹ̀ṣẹ̀ lórí bí wọ́n ṣe jókòó lórí nínú kìyàmù lẹ́yìn. Pé àárín òun ló bá ìyàwó láti bá wọn sáré. Mo ṣàlàyé pé ibi tá a ti gbọ́rọ̀ níbi ọ̀rọ̀ kánàró kírun a wá ń sọ àwọn tí ṣẹ̀ríà yọ̀ǹda wọn tí wọn bá kùnà ṣe kìyàmù kírun tí wọ́n nírun a wá ń sọ àwọn àrùn pé ọ̀ranyàn ni kìyàmù yìí jẹ́ lókínú ń bẹ̀ kánìrún nàwáfìl ni bọ́bá rẹ̀ yàn àbótí ẹ̀wọ́ pé mo fẹ́ sinmi ó lè kí lérí ìjòkó àwa abadé bi ọ̀rọ̀ pé kìyàmù lẹ́yìn náfìlà tó tá n bá yàn á nàró mi ìrún ẹyọ kan náà tá a tún jòkó ní ibẹ̀ láfi wá ní bòlá tí nàró bòlá tí jòkó alẹ́ tọ́fẹ́ nàró tọ́fẹ́ jòkó níbi ìrún kìyàmù lẹ́yìn yọ nàró yọ gbẹrun dúró yọ kàfátíà
yóò wá mẹ́nu lé àwọn ááyà àbí súrà tí ó bá ka qiyamul layl tó bá wá rẹ̀ yóò wá lọ ìjòkó tẹ̀rìbẹ́ẹ̀ tá a jòkó níjẹ̀ẹ́jọ́ ẹ bá ń jòkó ẹgbẹ́ fídíò sí kan orí ẹ̀kọ́ àǹsẹ̀ ti kalẹ̀ kò sí lára yìí ìjòkó yìí lẹ́ni ẹ̀sùn wọ́n mọ́bí díẹ̀ ẹ̀sùn wọ́n mọ́bẹ̀rẹ̀ díẹ̀ ẹ̀sùn kìí ẹ̀dá síbi ekún ẹ̀dá padà síbi ekún ìjòkó yìí lẹ́ni yóò wá jòkó lórí ìrun tòru yóò máa ka gbogbo àyà tí ó bá kà lọ tó bá wá kù sáátà díẹ̀ tí ó rùkú yóò wá padà sórí ìnàró yóò wá ka àyà díẹ̀ sí ẹsẹ̀ wá sí kíni yóò wá sẹ́wọ̀n pé bí rákà kan náà ọ̀nàró ó tún sí kíni àwa níbi ìjòkó yóò bá rọ̀ lọ́rùn ìjòkó tó bá rọ̀ lọ́rùn kó jòkó kò sí láì fẹ́ mẹ́ mo rò pọ́ yanjú náà mo fi ni wọ́n máa fídíò rẹ̀ tọ́ ibò wọn ti wá rí àfá bọ́sẹ̀ di kìíní tí wọ́n rí mẹ́ọ̀ dáadáa àtọ̀ ó gẹ̀rí kìíní ni fàjàlàbí àrẹ wálé bí ó ti jòkó rè sẹ́yìn obìnrin ti rí lókè sẹ́ẹ̀rí lókè wọ́n ti rí alhamdulillah tí ó fi ka gbogbo àyà mi tí ó bá kà títí tọ́ba wá kù díẹ̀ tí ó lọ sínú kù yóò wá padà sí nàró yóò tún wá ka àyà díẹ̀ yóò wá ṣe kíni yóò wá rùkú ó tún lè ṣe bẹ́ẹ̀ rákà kejì náà kó tó sálámà gbogbo òun tí ó bá kí bẹ́ẹ̀ tó jẹ́ qiyamul layl ó lè fọ̀nà yẹn kì جزاكم الله خير اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك نعم طب بسم الله انك mo ní wàásí ní ọ̀dọ̀ àwọn NASFAT lẹ́dùkọ́tà ní Kẹjà èmi ni mo dẹ̀ fún wọn déètì òní mo sì ti fẹ́ débẹ̀ títí aago 12 inshallah àti sọ aláàtì àwúdù lọ́wọ́ tí ó sọ láti àásì àwúdù àásì bismillah yásì ọlọ́run járí ọ̀nà ọlọ́run ọlọ́run járí ọ̀nà ọlọ́run ọlọ́run járí ọ̀nà ọlọ́run allahumma isa al-islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din wansurna na'am ibarak al-muwahhidin amin ya rabbal alamin اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تعمل علينا إسرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين بابا وأفا وتوجلوا نكر الشيخ مصطفى الصدور الله عليكم اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله ونقه من الذنوب والخطايا كما ينقى ثوب الأبيض من الدنس وأبا تساجوا ولهم باكي ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أيون اللهم دارو دعوة صلى اللهم دبروا gbogbo ayé sin gbogbo ayé ọlọ́mọ dàbẹ̀rù gbogbo ayé sin gbogbo ayé ọlọ́mọ dàbẹ̀rù wọ́n ti yan khalifa tuntun síbẹ̀ òun ni Sheikh Ridwanullah òun làlífà bàbá wa Mustapha Zuglul wọ́n sì yan àfáà wa Dr. Sahab